bàbá mo rẹ́ni kejì ẹ̀ káàbọ̀. Ẹ jẹ́ kérí ìwóyà. Ẹ káàbọ̀. Jẹ́kùnmí kí iṣẹ́ pọ̀ rẹ̀. Aṣọ́rí ní iṣẹ́ borí egungun àtàlá ní iṣẹ́ borí òrùlé. A ní àfúrán yí èlùbù tí ó lọ́làlà tí ó fẹ́ ká dirí. Ìrànjẹ́ òde ò igi ẹlùjù. Owó tàn wá ẹlùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹlùjù. Ire gbogbo tàn wá ẹlùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹlùjù. Àbámọ̀ ayọ̀ lè wá o. Àbámọ̀ ayọ̀ lè wá. Àbámọ̀ ayọ̀ lè wá o. Ẹ káàbọ̀. Bàbá àbáyọ̀ ogbó àtọ́ àsúrè wèrè fún bàbá mi. Ọ̀sẹ̀ àwòkó. Ọ̀gá ní ìfàní ọ̀sẹ̀ àwòkó. Orin Ifá tó péjú owó tí kì í ṣe pòrìmà máa rí máa gbọ́ o. Orin Ifá tó péjú owó Tí kì í ṣe pòrìmà máa rí máa kọ́ o. Bẹ́nìyàn ò bá ronú jìn. Bẹ́nìyàn ò bá ronú jinlẹ̀ kò lè bá wa kọ́. Kò lè bá wa kọ́ òye. Àfọmọ́ yóò lè fa òye. Àbámọ̀ ayọ̀ lè bá. Àbámọ̀ ayọ̀ lè bá o. Àfọmọ́ yóò lè fa. Bẹ́ẹ̀ ni àfọmọ tó ń yọ́ nílé Ifá nìkan ni onímọ̀ pé onímọ̀ akọrin tí ó ń jẹ́ ọ̀ṣẹ́ àwòkó. Ẹ jọ̀ọ́ tí ohùn mi bá ń jágere ẹ jẹ́ kí n mọ̀, tó bá dẹ̀ ń ṣèdàkejì ẹ̀wẹ̀ náà ẹ jẹ́ kí n mọ̀. Mojúbà Olódùmarè, mojúbà orígbẹ́rẹ̀rin àgbáńlá ayé, mojúbà gbogbo ọrẹ ayé, gbogbo àṣà ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà Olódùmarè ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé káfàtà, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi tó Olódùmarè síwájú irọ́ lásán gbáà ni wọ́n ń pa. Kábíyèsí rẹ Olódùmarè, mo fẹ́ máa wọnú agbami ètò lọ, jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, jẹ́ kójú mi sọ o. Má jẹ́ ń ṣìṣọ, má jẹ́ ń ṣìṣe, má jẹ́ ń ṣilẹ̀tẹ̀, má jẹ́ ṣe nǹkan ṣe o. Mojúbà orígbẹ́rẹ̀rin àgbáńlá ayé, mojúbà orígbẹ́rẹ̀rin ilẹ̀ kóòtù òjíire, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe, jẹ́ kójú mi sọ. Ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ ní gbogbo ilẹ̀kilẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire ìbà ni mo ṣe. Àdá tí a fi kọ́kọ́ yẹ̀nù ní gbogbo ilẹ̀kilẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire ìbà ni mo ṣe.
ọkọ́ èyí tí a fi túnlẹ̀ ṣe tó mọ́ tekéteké ní gbogbo ilẹ̀kilẹ̀ ní ilẹ̀ kóòtù òjìrè ìbà ni mo ṣe. Mojúbà gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀ṣẹ̀ ayé pátápátá. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúbọ̀nà pátápátá. Gbogbo adáṣọ máàmùúró pátápátá ìbà yín ni mo ṣe o. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, torí wípé kí ni àdáṣe ní hun mọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Ìbà ọ̀rọ̀ Ilé-Ifẹ̀, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ inú omi, ọ̀rọ̀ inú igi pátápátá ìbà ni mo ṣe. Mojúbà gbogbo òrìṣà tí à ń péjúbọ ní gbogbo àgbáńlá ayé, gbogbo òrìṣà tí à ń péjúbọ ní ilẹ̀ kóòtù òjìrè ìbà ni mo ṣe. Ìbà ọlọ́kùnrin, ìbà olóbìnrin, ìbà ọmọdé àgbàlagbà, oyún inú àṣẹ ìdí. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Ìyá mọ̀ pé mojúbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà, ìyá mọ̀ pé ìbà. Ìyá mọ̀ pé ó tó doríkodò tí ò ṣomi, mojúbà. Ìyá mọ̀ pé ó tí ó jẹ́ oríkodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣoje. Gbogbo lakíriboto aláìlójú awẹ́ pátápátá, gbogbo ṣokóṣòbù pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Mojúbà gbogbo ẹ̀yin olúwo, gbogbo ẹ̀yin ojúbọ̀nà pátápátá, gbogbo jáwéjáwé, gbogbo wàgbòwàgbò, gbogbo ẹ̀yin olórìṣà pátápátá ìbà yín ni mo ṣe o. Gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú ìṣẹ̀ṣe pátápátá ìbà ni mo ṣe. Mojúbà ẹ̀yin ìyá, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá ọ̀pàkẹ́ ọ̀làkẹ́, alágogo idẹ. Kábíyèsí ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá, olójú arẹmọ, ẹlẹ́yìn arẹmọ, alápá arẹmọ, gbogbo ara kìkì arẹmọ nìyá. Kábíyèsí yín o, mojúbà yín. Ẹ̀yin ìyá mi, afíjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko ìbà ni mo ṣe o. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe, nítorí pé kí ni àdáṣe ní hun mọ ìbà gbọdọ̀ wọn mọ ènìyàn. Mo ní èmi Òṣàtọ́lá sọ wípé ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lolókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tó bá wẹyẹ ìyá mi, òun ló lè fò tí ò ní forí sọgi láéláé èèwọ̀ ni. Kábíyèsí o ẹ̀yin ìyá mi, ẹ má gbàgbé o, ẹ ní asín ni mí nígbà kọ̀ọ̀kan kí n máa jẹ asín. Mo ní kí ló dé, ẹ ní kí n má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó ni. Ẹ nílẹ̀ nǹkan kí n máa di ọ̀gá. Mo ní kí ló tún dé, ẹ ní kí n má bàa dẹran àsè lọ́bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi wípé tí wọ́n bá ti ń má kéré, tí ò bá ti jọ kọ̀ǹkọ̀, wọ́n máa ń jùlẹ̀ ni. Àgbéjùlẹ̀ báyìí ni wọ́n gbé gèlè rà. Gbogbo eléyìí tí mo fẹ́ sọ lénìí, ẹ má jẹ́ kó hun mí, ẹ má jẹ́ kó hun ọmọ mi, ẹ má jẹ́ gbogbo ibi tí mo léwédé tí mo ta gbòǹgbò dé pátápátá, àtàwọn olólùfẹ́ mi, ẹ má jẹ́ kó hun wọ́n. Àṣẹ. Mojúbà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ àti ẹ̀yin tẹ́ ò tún máa wò mí nígbà tí n bá ṣe ètò yìí tán. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín, ẹ má gbàgbé, ẹ bá wa wí fún alára pé mo ti wà níbí nídìgbí. Ẹ bá mi sọ fún Ajérò wípé mo ti wà níbí nídìgbí. Ẹ bá mi sọ fún Ọ̀ràngúnléèlà pé mi ọmọ yín, àbúrò yín kékeré inú ilé yín, mo ti wà níbí nídìgbí. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ bá mi máa pín. Mojúbà wa lẹ́ẹ̀kan sí. Ẹ kú ọjọ́ mẹ́ta, bàbá Àbáyọ̀mí, ẹ ṣeun. Bàbá wa Olúwatósìn Ọ̀nàsànyà, ẹ ṣeun. Àṣẹ. Bàbá wa Adéwùsí Owólabí, mo dúpẹ́. Bàbá mi àbí ìyá mi Ṣèyí Owólabí, mo kí yín, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ lórí Ògbómọ̀ṣọ́, lórí ṣé ká ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni, tá bá fẹ́ fi àbòsí kún la máa sọ pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni. Tá bá fẹ́ ṣe àbòsí la máa sọ wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n tá a bá fẹ́ fi àbòsí kún, a máa sọ wípé olórí ìjọ Ògbómọ̀ṣọ́, pásítọ̀ Ògbómọ̀ṣọ́. Orí awuyewuye tó ń lọ láàrin pásítọ̀ Ògbómọ̀ṣọ́ àti kí ló ti ń porúkọ ẹ̀, Ṣífìmàmà àbí kílẹ̀ pé Ògbómọ̀ṣọ́. Bàbá mi Ifádayọ̀, ẹ káàbọ̀. Àṣẹ. Àṣẹ bàbá mi, ẹ ṣeun. Òun ni mo wá sọ̀rọ̀ níwọ̀nba lé lórí. Ṣé rí, wọ́n máa ń sọ kinní kan wípé, ìyá àgbà mi máa ń sọ kinní kan fún wa wípé tí n bá bá ẹ sọ̀rọ̀, àbí no, kò ń ṣe ìyá àgbà mi ló máa ń sọ, àwọn àgbàlagbà kankan wọ́n máa ń sọ̀rọ̀ kan, wọ́n máa ní tí n bá bá ẹ sọ̀rọ̀ tó o bá ti gbọ́, ìdùnnú mi ló máa jẹ́. Kí ni ìdí ni wípé tí ó bá ṣẹlẹ̀ tán, màá lè sọ wípé mo sọ fún ẹ. Ṣé rí, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ kóòtù òjìrè, kì í ṣe gbogbo ẹ̀yin àgbààgbà, pàápàá jùlọ àwọn afọbajẹ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nìkan ni mo bá sọ̀rọ̀. Ẹ̀yin àgbààgbà ìlú ilẹ̀ kóòtù òjìrè pátápátá,
àgàgà ẹ̀yin afọbajẹ. Tí irú mi bá sọ̀rọ̀, bóyá torí bí mo ṣe máa ń gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ mi tí mi ò sì mọ ọ̀nà bòmíì tá a gbé gbà, òun ló máa ń ta yín lára, tó máa fi ń dàbí ìgbà tó jẹ́ wípé tá a bá sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé ọ̀rọ̀ wa máa ń gba etí, kò tiẹ̀ kí ń gbàbí kankan wọlé, nítorí tó bá gba ọ̀tí ọ̀tún wọlé bóyá ẹ lè padà fi ọpọlọ gbé wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ni, ká máa ní wípé kó tó wá gba etí ọ̀tún jáde. Àwa náà mọ̀ wípé ẹ ò lè lọ sí ibikíbi láti lọ yan ọba. A mọ̀ wípé àwa ọmọ ìlú náà lẹ máa yàn sọ́ba, láàrin wa náà lẹ ti máa mú ẹni tẹ́ máa yàn sípò. Ṣùgbọ́n ní ìwòye tiwa, ṣó ti ń yé yín, ní ìwòye tiwa a ti mọ̀ wípé kó tó di pé ẹ yàn sípò, nǹkan kan wà tí wọ́n ń pè ní, inú yàrá kólóbó kan wà tí wọ́n ń pè ní ìpèbí. Nínú ìpèbí yẹn, yàtọ̀ sí pé ẹ̀ ń rúbọ, ẹ̀ ń ṣètùtù, ẹ̀ ń ṣe àwọn orò kéékèèké àti ńlá àti kékeré tẹ̀ ń ṣe fún ọba tí wọ́n fẹ́ fi jẹ, torí tẹ́ ẹ̀ bá tí ì ṣe é pé tán a ò gbúdọ̀ pé lọ́ba, torí wọ́n ní ká ṣe é bí wọ́n ṣe ń ṣe é kó lè bá a ṣe kíni, kó lè bá a padà rí bó ṣe yẹ kó rí. Lẹ́yìn tí ẹ bá ṣe àwọn orò yìí tán, láàrin ibi tí ẹ ti ń ṣe àwọn orò yìí lẹ ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí ìgbà tí èèyàn lọ sílé ìwé ni fún ẹnikẹ́ni tẹ́ fẹ́ fi jọba. Bí ìgbà tí èèyàn lọ sí skúùlù ni, kí n tún gbé lédè Gẹ̀ẹ́sì bóyá Yorùbá yẹn ó lè má yé yín tó. Bí ìgbà tí èèyàn lọ ilé ìwé, kì í ṣe pé bí ìgbà ilé ìwé kan ni lọ́tọ̀ nínú ìpèbí yẹn, torí ẹ máa kọ́ bó ṣe ń hùwà, bó ṣe ń jẹ, bó ṣe ń mu, bó ṣe ń sọ̀rọ̀ láwùjọ. Yàtọ̀ fún wípé láyé àtijọ́ àwọn ọmọ ọba pátápátá ni wọ́n máa kọ́ wọn bó ṣe ń rìn di ọba, bó ṣe ń ṣe láwùjọ, tí wọn ò sì ní máa fi wọ́n ṣe kíni, fi wọ́n sọ òkò ọ̀rọ̀ sí orí àpèrè àbí sí ìdílé ọba àbí sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba. Pé ọ̀rẹ́ rẹ̀ ọmọ ọba náà ni, ọmọ ọba lúwa yìí náà ni o, ìdílé ọba ló ti wá wo bó ti ń ṣe, ó lè mu tọ̀ lálẹ̀, bó ti ń já sí gọ́tà náà ni ó mọ já sí gbá, ni ó mọ já sínú ẹrọ̀fọ̀. Ṣé mọ gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn ìdílé ọba wọn á máa kọ́ ọmọ wọn pé ọmọ ọba ni ẹ o, ìdílé ọba láti wá o, báyìí mọ̀ o, níjọ́ iwájú o ọba lè kàn wá o, bó ṣe máa rìn rèé, bó ṣe máa jẹ rèé, bó ṣe máa mú rèé, bó ṣe máa sọ̀rọ̀ rèé, ìhùwàsí rẹ̀ rèé láwùjọ. Ká ń bọ̀ sí bọ́ sí tó bá wá tó àkókò, ẹ jọ̀ọ́ tí kinní yìí yóò bá jágere ẹ jẹ́ kí n mọ̀, torí nǹkan tó ń kọ síbì. Tó bá wá tó àkókò láti fi onítọ̀hún jẹ ọba, tó jẹ́ wípé gẹ́gẹ́ báwa ti mọ̀ pé Ifá ló ń yan ọba kó tó di wípé olóṣèlú bẹ̀rẹ̀ sí ní yan ọba, kó tó di wípé owó bẹ̀rẹ̀ sí ní yan ọba. Tẹ́ bá ti wá mú ẹnikẹ́ni tí Ifá bá mú, tẹ́ bá ti mú wọn wọnú yàrá tá à ń pè ní ìpèbí yìí lọ, inú yàrá yìí lẹ ti máa dá wọn ní ẹ̀kọ́ bá a ti ṣe, tí kì í fi mú àbùkù àti ẹ̀sín àti ẹ̀tẹ́ bá orí àpèrè. Inú ìpèbí yìí ni wọ́n máa wà fún iye ọjọ́ kọ́jọ́ tí orò ìlú bá gbà pé kí wọ́n wà ńbẹ̀, títí tẹ́ ò fi ṣe kíni, tẹ́ ò fi ṣe orò kẹyìn, tẹ́ ò fi dọ̀bálẹ̀ fún wọn, tẹ́ ò fi pè wọ́n ní kábíyèsí, tẹ́ ò fi gbadélé wọn lórí, tó fi wá di pé gbogbo ìlú mọ̀yè á wá ṣe ayẹyẹ lójú gbogbo ìlú. Ẹ fọbajẹ. Ṣùgbọ́n ó wá ń dùrú àwa yìí, mi ò rí kíní yẹn kà, ó ń kọ lálá, ókè ó ń kan lálá. Ẹ ṣeun bàbá mi Ifádayọ̀.
ṣùgbọ́n ó wá ń dúró àwa yìí wípé kò rí bẹ́ẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá máa ju love and like torí tí àwọn olóṣùkà bá dé mọ̀ pé tipẹ́ tí mo ti ṣètò so àwọn ẹlòmíì mo rí pé fídíò mi tí mo ṣe last yẹn later tí mo ṣe tán làwọn èèyàn ń lọ wò so and I'm not the cloud chaser type àbúrò àlọ́ ṣe máa ń pè tó máa dúró de kí èèyàn pọ̀ but tí olóṣùkà kan bá gbá wa mú bí tó bá tẹ kínní ó máa flag it down so ẹ jọ̀ọ́ ẹ bá mi máa tẹ love and like. Kí ni mo wá ń bá bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀? Ó wá ń dùnnú àwa yìí wípé kò rí bẹ́ẹ̀ mọ́ torí tó bá jẹ́ wípé bí àwọn bàbá wa ṣe ń ṣe láyé ìjọ́hun lẹ sì ṣe ń ṣe irú wa yìí a ní wàhálà pẹ̀lú wípé ẹ fi mùsùlùmí àbí kìrìsìtẹ́nì sórí oyè. Ẹ mọ̀dí ìdí ni wípé kò sí bó ṣe lè kìrìsìtẹ́nì tó kò sí bó ṣe lè mùsùlùmí tó kódà kó jẹ́ wípé India lòun ti lọ gbé ẹ̀sìn tòun wá tó bá ti dé wípé ifá ló mú un tó dẹ̀ láti jókòó sórí àpèrè yẹn ó máa ṣe kíni ó máa gba ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ nípa bá a ti ṣe ní orí ilẹ̀ wa ẹ̀yin afọbajẹ náà lè máa fún ní ẹ̀kọ́ yẹn torí ẹ̀ fi máa mọ̀ wípé gẹ́gẹ́ bí ọba kò yẹ kí n ṣe bá gẹ́gẹ́ bí ọba kò yẹ kí n ṣàwo gẹ́gẹ́ bí ọba kò yẹ kí n ṣe ìkòkò bàbá àṣàsùn gbogbo àwọn nǹkan wọ̀nyí lè máa làálẹ̀ fún. Ṣùgbọ́n ẹ ò ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni tí apá ẹ̀ bá ti gùn dáadáa lójú tiyín òun lè máa gbé sórí àpèrè gbogbo ohun tẹ́ ẹ dẹ̀ fi ní lágbára gbogbo agbára káká tẹ́ ẹ nílẹ̀ máa sà ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ ẹ mọra yín tẹ́ máa fi rí wípé ó jókòó sórí ipò yẹn gbogbo agbára àwọn baba ńlá wa tẹ́ ẹ mọ̀ lẹ máa fi dúró tì í tó jẹ́ wípé ẹsẹ̀ ò ní yẹ̀ tó jẹ́ wípé àwọn olódodo tó ń bẹ nínú ìlú yẹn gan tó bá ń rí mọ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá fẹ́ fi ṣe nǹkan kan láti fi ṣe àtúnṣe sí agbára àwọn baba ńlá wa yìí náà lẹ máa fi bá wọn jà. Àsìkò ọ̀rọ̀ tó tá máa gbọ̀n tún yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ fúnra wa kò sí pé à ń dáwọ́ bu ọ̀rọ̀ kankan mọ́ mọ́lẹ̀. Ní ọjọ́ kìíní àná ìgbà tí ìjà ṣẹlẹ̀ láàrin oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí tó ń mú tànà lọ́hùn mo ń sọ pé kì í ṣe àwọn oníṣẹ̀ṣe là ọ̀kan ṣe àwọn mùsùlùmí là ń bá oníṣẹ̀ṣe versus oníṣẹ̀ṣe ni. Àjàlá tànà ṣe bẹ́ẹ̀ yìí náà ni èèyàn ló máa wà lẹ́yìn orò tóró máa fi máa bú tó máa bùgà tó máa bú ramúramù èèyàn ni. Ní ọjọ́ kìíní àná awuyewuye délẹ̀ pé Ghandi Ọláoyè yìí òun kọ́ ni ọba tọ́ sí ẹ sọ pé lá ẹ lọ kóra yín jọ pọ̀ ẹ tẹ̀lé dé inú ààfin tógun ẹni tó bá máa lé kúrò kó múra àti kú ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ gbé débẹ̀ kò tí ì jókòó kò tí ì wọ pèbí kò tí ì jókòó sórí àpèrè tí àwọn kìrìsìtẹ́nì ti wọlé tán láwọn ń ya orí àpèrè tàwọn baba ńlá kú bàbá wa sí mímọ́ ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò mọ̀ ó dọ̀tí gidi gan ṣe mọ̀ wípé kò sí ṣe mọ̀ wípé mi ò mọ ìyá wa Ayọ̀ mi ò ní kíní yẹn kà ẹ má jẹ́ kí n wà diverted ẹjọ́ ṣe mọ̀ wípé nígbà tí wọ́n wọlé sínú ààfin orí social media láti ń rí Jésù lọ́ba àwọn ọba Jésù yìí kìí ṣe ọmọ Yorùbá o kó ya àpèrè yìí sí mímọ́ wọ́n tún wọ́n omi Jésù sórí àpèrè wọ́n tún wọ́n olive oil tí mo fi ń dáná bí wọ́n tún wọ́n yẹn sórí àpèrè gbogbo ẹ̀mí kẹ́mí gbogbo ẹ̀mí òkùnkùn
ẹ̀mí tá a wá nínú Jésù tí ká kò rí ẹ̀mí wo lẹ fẹ́ wá nínú Jésù yàtọ̀ sí ẹ̀mí àwọn baba ńlá wa kó ṣe kí ni kó máa jáde lọ torí pé orí àpèrè yẹn ó jẹ́ orí àpèrè Israel. Ẹ̀yin afọbajẹ yìí kan náà ẹ wà láyé ẹ kú mi ò fẹ́ dárúkọ ni ò torí ṣe rí kì í ṣe ti bẹ̀rù tí bá fẹ́ dárúkọ mo lè dárúkọ but mi ò ní dárúkọ ẹ̀ mọ̀dí nítorí ẹnìkan nítorí ọ̀la ni kì í ṣe ọ̀la tílẹ̀ máa mọ̀ yìí. Tí kí ló ti ń porúkọ ẹ̀ Ìbàdàn tí mo sọ mo mọ̀ ń tẹ́ ṣe ẹ wá rò wípé torí pé mo dákẹ́ ẹ rò pé mi ní dákàrà mo ń dúró kélé náà kú kí n wá dín gbogbo ẹ̀ papọ̀ mi ìfẹ́ waste owó mi nítorí mo mọ̀ pé ikú náà ló máa gbẹ̀yìn ẹ̀. Ẹ̀yin ẹ wà láyé ẹ wà láàyè ọba tẹ́ ẹ fi jẹ àbí tẹ́ ẹ fẹ́ fi jẹ torí mo rántí torí mi ò ní pa irọ́ ṣó ti yé yín kẹ́ ẹ tó fi ọba yẹn jẹ ó ti wò wípé bóyá tẹ́ bá gbé agbára kan fún òun tán torí àá máa tanra wa lórí ilẹ̀ yìí tẹ́ bá gbé agbára yẹn tán fún òun sì máa lọ kúnlẹ̀ àsìpà bí ẹ̀tọ́ ṣe tó ṣe jẹ́ ẹ̀tọ́ fún òun láti lọ kúnlẹ̀ síwájú Adébóyè. Gandhi sáré lọ ṣe ní gbogbo bó ṣe ń sọ lórí social media pé ó gbé adé ó lọ sí kíní kan wọn ò tí ì dé ní adé níjọ́ náà nígbà tó lọ kúnlẹ̀ síwájú Adébóyè wọn ò tí ì dé ládé ṣèbí lẹ́yìn tó kúnlẹ̀ síwájú Adébóyè ni wọ́n mú káàkiri gbogbo compound kan kéré kan báyìí bí very free space báyìí tí wọ́n mú jó kiri tó dúró sórí kíní tó dé adé fún tó gbé ìlẹ̀kẹ̀ fún kò tí wọ́n tí ì dé adé fún nígbà tó lọ sọ́dọ̀ dé Adébóyè but kí ni èròǹgbà ọkàn ẹ̀ tó fi sáré lọ sọ́dọ̀ Adébóyè tó lọ kúnlẹ̀ ó lọ gba anointing àbí bẹ́ẹ̀ kọ́ lójú ara ẹ̀ ó lọ gba anointing pé kóun lè jẹ ọba gidi torí wípé anointing táwọn baba ńlá wa gbé dání yẹn tẹ́yìn bàbá wa tẹ́ ẹ jẹ́ afọbajẹ ìlú Ògbómọ̀ṣọ́ gbé dání yẹn òfútù fẹ́ẹ̀ tẹ̀ ni anointing ni ẹ̀mí burúkú ni anointing ni tó yẹ kó kàn yàn ní orí ni nígbà tí irú àwa yìí bá bọ́ sórí social media ká bá bẹ̀rẹ̀ sí ní sọ fún yín wọ́n ní to be forearmed àbí is to be forewarned is to be forearmed ẹ máa sá ogun ẹ ń sá ogun láyé bí eníwà ìṣe máa fi ọwọ́ ara ẹ̀ ṣe ara ẹ̀ tẹ́ máa fọmọ ara yín ṣe ra yín tọmọtọmọ bẹ́ẹ̀ ṣe máa sá nìyí ẹ rò pé mi ò rọ́wọ́ yín tá a bá bọ́ síta àti ìní sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ ẹ ti máa sá ogun ẹ máa sá ogun ẹ máa sá ogun ó tán bí òtún ṣó tán bí òtán nígbà tí ìyẹn lọ kúnlẹ̀ sí iwájú Adébóyè ní ọjọ́ kìíní àná tó kúnlẹ̀ tí yẹn gbọ́wọ́ lé àtàrí ọba lọ́rọ̀ wípé òun ń ya ọba sí mímọ́ ìyẹn ọba ilẹ̀ wa o ìyá mi Ayọ̀ Àkàndé kò ní tán bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè ṣó ti yé yín ó gbé ọwọ́ sí àtàrí Gandhi póun ń yà sí mímọ́ kó ba lè jẹ ọba lórí ilẹ̀ kóòtù òjìrì kì í ṣe ọba Ísírẹ́lì ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ jẹ́ ọmọ kóòtù òjìrì alábòsí nìyín ẹ̀yin lẹ ń sọ kiri lórí social media pàtàwà tá a jẹ́ oníṣẹ̀ṣe ń sọ wípé ara mi ò rí mo rí orí ológbò látẹ ajá tún wẹ̀wù ó ń róṣọ báwo ni odindi ọba tó máa lọ kúnlẹ̀ sí iwájú Adébóyè gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì kò kí ń ṣe iwájú Adébóyè ló kúnlẹ̀ sí iwájú Jésù ṣe mọ̀ pé ojú yín fọ́ torí àgùntàn tẹ́ ẹ jẹ́ kò jẹ́ kẹ́ ẹ lè ronú
iwájú Jésù ló kúnlẹ̀ sí, Jésù tó ju Adébóyè lọ, Jésù tó jẹ́ kinní kan the author. Gbogbo comment yẹn ni mò ń kà, ó ń dùn mọ́ yín nínú torí pé Kristẹni lẹ jẹ́. Jesus is take over the palace. Jesus is ṣe kinní kan, all the kinní kan weapon fashion against him shall not prosper in Jesus' name. Kò sí nǹkan tẹ́ ẹ̀ sọ tán. Bí àwọn oníṣẹ̀ṣe ṣe ń comment lẹ́yìn Kristẹni ń comment, báwọn oníṣẹ̀ṣe ṣe ń comment lẹ́yìn Kristẹni ń fi comment bú wọn. Ẹ jọ̀ọ́, kí ni Adébóyè fi ṣe orí tí Chief Imam Ògbómọ̀ṣọ́ ò fi ṣe orí? Ní ọjọ́ kìíní àná ẹ̀yin sọ wípé iwájú Jésù ni Adébóyè kúnlẹ̀ sí. Lọ́jọ́ tèmi ńkọ́, ìgbà tí Gandhi Ọláoyè tó sọ wípé kí Chief Imam, odindi Chief Imam kó má lọ sí Mẹ́kà láì sọ fún òun. Ẹ mọ̀ wípé ó ti rí àlàfín nìyẹn. Allah àti Jésù wọ́n ṣe yàtọ̀ síra wọn. Èwo lójú kan lọ nínú méjèèjì? Ṣebí kan ògbé kan òwú jàgo ni wọ́n. Àwọn mùsùlùmí náà wá ń sunkún kiri ní ìsìn pé how dare him? Báwo kí ni Adébóyè fi ṣe orí? Adébóyè ń lọ sí Jerusalem rí kó wá sọ fún ọba yín Gandhi pé òun lọ ni, pásítọ̀ yín Gandhi. Decision mélòó, ibi mélòó ni Adébóyè ń lọ tó wá sọ fún Gandhi Ọláoyè kó tó di pé gbéra? Torí tá a bá tọ̀ ó máa dẹran nídìí mọ́ wa lọ́wọ́. Ó ti kàn yín báyìí, ẹ lè mú mọ́ra mọ́ ẹ̀yin Kristẹni. Chief Imam yẹn wá bọ́ síta lórí gbàgede, ó wá ń sọ wípé ìwọ tó gbé adé Ògbómọ̀ṣọ́ lọ kúnlẹ̀ síwájú Adébóyè, ó wá fẹ́ wá bá òun sọ̀rọ̀. Wọ́n ní wọn kì í tọ́jú oníkà mẹ́sàn-án kà á, ṣèbó oníkà mẹ́sàn-án ní ìtìjú ni. Ẹ wá ní kó má sọ lójú yín. Gbogbo ẹ̀yin afọbajẹ ìlú Ògbómọ̀ṣọ́, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ tawọ́ sí Chief Imam Ògbómọ̀ṣọ́ tó máa mú, torí mo mọ̀ yín dáadáa. Gbogbo ẹ̀yin afọbajẹ tó ń bá tí ìsọ̀rọ̀ ẹ̀yàn kan àbí méjì, ẹ máa wá bẹ́ ṣe. Gbogbo ẹ̀yin babaláwo, gbogbo ẹ̀yin babaláwo ilẹ̀ Kóòtù Òjìrè, ọ̀pọ̀lọpọ̀ yín ò dá ìkànnì yín, ọwọ́ yín ni ẹ̀mí wá wà lẹ́ ń báyé wa jẹ́ lójoojúmọ́. Kì í ṣe gbogbo yín o, kì í ṣe gbogbo yín, ṣùgbọ́n ojú ẹ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ yín náà ti fẹ́ rọ̀ báyìí. Máa sọ fún yín, ẹ gbìyànjú kẹ́ máa gbọ́wọ́ sí i tó máa fọmọ ẹ̀dí wà nù yín tẹ́ máa fi ra yín dì láṣẹ Èdùmàrè. Bí Olúwo ṣe useless ìṣẹ̀ṣe tó láyé yìí, tó useless ara ẹ̀ tó sọ pé ìṣẹ̀ṣe lòun useless, ṣé báwọn babaláwo ojú gbàgede ni wọ́n bọ́ síta, làwọn babaláwo kan ni wọ́n kí Ifá lọ́ fi ń ṣe ìwúre fún. Ṣé bára yín ni àbí kì í ṣe ọmọ Kóòtù Òjìrè mọ́? Ṣojú ẹ̀ fọ́ àbẹ́tí babaláwo yẹn di nígbà tí Olúwo máa bọ́ta pé òun ti gbóríṣà tó wà nínú ààfin, òun ti gbé dànù. Igbó nìgbẹ̀ngbé. Ẹ mọ̀ pọ́ dalẹ̀ nìyí. Ẹni tó bá dalẹ̀ abálẹ̀ kú, ẹni tó bá dalẹ̀ afọ́mú ẹ̀ di. Tá a bá ń sọ wípé àwọn babaláwo kan wà ní ilẹ̀ Kóòtù Òjìrè pé kán ṣe kódà, àwọn babaláwo kan wà tó jẹ́ pé lórí burúkú babaláwo ni wọ́n. Àwọn gangan ni wọ́n ń gbé àwọn kíní burúkú yìí lẹ́yìn. Torí bí Gandhi ṣe wà yẹn, ẹ lè sọ pé ẹ rúbọ fún, ẹ lè sọ pé ẹ ṣe ètùtù fún, ẹ lè sọ pé kò jàṣe jẹ, ẹ lè sọ pé kò mú, ẹ lè sọ pé ẹ sí gbẹ́rẹ́ fún. Tó fi lọ ń kúnlẹ̀ sí, tó fi ṣì ń rí Adébóyè as superior sí orí àpèrè tó jókòó sí. Ẹ lè parọ́ ẹ̀. Ṣùgbọ́n gbogbo gbẹ́rẹ́ tẹ̀ ń sí fún àwọn ọba tó wá ń disgrace ara wọn, tí wọ́n ṣe ẹlẹ́yà ara wọn sí orí social media yìí, kì í ṣe gbẹ́rẹ́ pé kán lè pẹ́ lóyè, kì í ṣe gbẹ́rẹ́ pé torí pé àwọn lọ́ba tọ́ sí, gbẹ́rẹ́ pé torí pé ẹ̀yin mọ̀ wípé ẹ̀yin lẹ fi agbára gbé wọn síbẹ̀, kò sí ẹnikẹ́ni tó máa dárí sọwọ́.
ẹnikẹ́ni tó bá dárí sọ wọ́n kí nǹkan kan má lè ràn wọ́n òun lẹ̀ ń ṣe fún wọn. ẹ̀yin babaláwo tó níṣègùn wa, àwọn tẹ́ ń fi agbára àwọn baba ńlá wa tẹ́ fi ń dáàbò bò, wọ́n ń gbé orúkọ àwọn baba ńlá oníbaba ńlá ga, wọ́n wá gbé tiyín sábẹ́ aṣọ kọ̀rọ̀ nílé àmọ́. ìṣẹ̀ṣe kò ṣe mú yangàn, kò ṣe rí mọ́ọ̀yàn, wọn ò gbọ́dọ̀ mọ̀ wípé wọ́n wà ń díẹ̀. ẹni kọ̀ọ̀rọ̀ ní ìṣẹ̀ṣe, ohun kọ̀ọ̀rọ̀ ni, kò gbọ́dọ̀ bọ́ sí gbangba. àbí bẹ́ẹ̀ kọ́? títí di ọ̀la, lẹ́yìn tí tó bá jẹ́ pé ṣebí kí ló ti ń porúkọ ẹ̀, Adébóyè ọmọ kóòtù òjìrè ni àbọ̀mọ kóòtù òjìrè kan, tó bá jẹ́ wípé ọmọ kóòtù òjìrè tó ní ẹ̀kọ́ òun ni Adébóyè, tó ní ẹ̀kọ́ ọmọ kóòtù òjìrè tó kì í ṣe ọmọ àlè, lẹ́yìn tí Ghandi lọ dọ̀bálẹ̀ fún àbí kúnlẹ̀ fún kó tó di pé wọ́n gbádé lórí, lẹ́yìn tí Ghandi ti wá jọba tán tó ń pè ní ọba, kí ló dé tí Adébóyè ò tí ì lọ sáàfin kó ní kábíyèsí o, kó nà gbalaja síwájú ẹ̀ pé nísìn ó ti wá jẹ nǹkan tó ń pè ní ọba, ó ti superior sí èmi báyìí, mo wá kí ẹ nínú ààfin. èèwọ̀ ní fún torá lábòsí nìyí. ṣé bá a rí ibi tí ṣífì máa mú tẹ́ ń bú kiri yìí lórí sọ, èmi ò kí ń pè lẹ́yìn òṣì. ṣífì máa mú tẹ́ ń bú tẹ́ ń sọ̀rọ̀ òṣì sí, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹnu tòun náà ń ṣe nǹkan re, mi ò gbé lẹ́yìn òun. ṣùgbọ́n ṣífì máa mú ìyá àtijọ́ tí wọ́n ti fi Ghandi jọba, ó ti kúnlẹ̀ síwájú Ghandi àti rí fọ́tò ẹ̀. ẹ bá mi gbé ti Adébóyè bọ́ síta, àbígbà tí Ghandi ti jọba Adébóyè ò tí ì lọ kí nínú ààfin. mo ń béèrè ni, torí tá a bá ń sọ̀rọ̀ sẹ́yìn bàbá ńlá wa, ẹ̀yin bàbá wa nínú ìṣẹ̀ṣe, ó máa dàgbà à ń sọ̀rọ̀ burúkú sí yín, ẹ máa fi oògùn burúkú léra yín kiri, tẹ́ ṣe máa bá yí ara yín jẹ́, tẹ́ ẹ̀ ní jẹ́ èèyàn mú lájẹ́ lẹ máa wá kiri. mo kàn máa ń wò yín ni, ẹ̀dẹ̀ ń ba gbogbo ẹ̀ jẹ́. ta ló sọ fún yín wípé agbára tó wà lọ́wọ́ yín tẹ́ ń ṣe bó ṣe wù yín yìí, ó máa tún padà wà lọ́wọ́ yín gbà táyé àwọn àrọ́mọdọ́mọ yín bá bẹ̀rẹ̀ sí ní pin? ṣé ẹ̀ wá ní kú mọ́ ni àwọn àrọ́mọdọ́mọ abẹ́fẹ́ kó àkúrun ni bí iṣu? torí kò tí ì yé mi bẹ́ẹ̀ ìmí inú yín ṣe máa ń ronú tí ò kí ń ní ọpọlọ láti fi gbé jókòó pé kí n jókòó kí n ro ọ̀rọ̀ yìí. ṣé gbogbo agbára tí mò ń lò ní ìsìn nígbà tí n bá kú, ìyà tí mo ṣe yìí pé káyé máa rújú lọ yìí, ṣé kò ní jẹ àwọn àrọ́mọdọ́mọ? àbó fẹ́ kú tà, ó fẹ́ kákùnrin, ó fẹ́ kú tìrantìran ni, àwọn ọ̀run ẹ̀ ò fẹ́ sí ńlẹ̀ mọ́ torí kò tí ì yé wa. àwọn baba ńlá kú bàbá wa yìí tó ṣe òwú ẹrú tó ta àwọn ọmọ àrọ́mọdọ́mọ fóyìnbó, ṣe báwọn àrọ́mọdọ́mọ wọn wà ńlẹ̀, ṣáà mọ báyé wọn ṣe rí. àwọn wá dà lénìí pẹ̀lú agbára tán ní láyé ìgbà yẹn tí wọ́n fi ń ta àrọ́mọdọ́mọ fẹ́ ní oko ẹrú nígbà náà, torí àwọn lọ́wọ́ à ń bẹ̀ ńgbà náà. ìwọ ló wà ń bẹ̀ lénìí, ṣé ìwọ ló máa wà ń bẹ̀ títí ayérayé ni? agbára tó ní yìí ṣó máa ní títí ayérayé ni? ohun tó jẹ tẹ́lẹ̀ kùn yìí ṣó máa bá ẹ ṣó máa jú sáyé ni? nítorí èmi nígbàgbọ́ wípé olúwo tó ń ṣòṣì tó ń ṣe bí ẹran tó ń ṣẹ́ níwòjì, ṣe bẹ́yìn babaláwo lẹ wà ń di ẹ̀. táwọn babaláwo kan bá ní kó da, àwọn babaláwo kan ló máa jókòó síbi kan, ó yá máa jẹ ilé, ó yá máa fi ilé ìwẹ̀, ó yá jẹ́ ń sélè sẹ́yìn, ó yá jẹ́ àsélè sálítẹ̀lẹ́ ẹsẹ̀. àbẹ́yìn kọ́ ẹ̀yìn yìí náà ni, ẹ̀yìn yìí náà lẹ máa jọ fèsì ara yín, tẹ máa gbà wá lọ́wọ́ ara yín. kò sẹ́ni méjì tá à ń bá jà nínú Nàìjíríà, kò sẹ́ni méjì tó ń fi yá jẹ wá nínú Nàìjíríà ju ẹ̀yin bàbá wa yìí náà ni. ẹ̀yin yìí ni òtítọ́ ọ̀rọ̀ ó korò, kò sẹ́ni tó fẹ́ gbọ́, èmi gan ìfẹ́ gbọ́ tíyàn bá sọ tèmi fún mi, ṣùgbọ́n ẹnìkan gbọ́dọ̀ bá wa sọ torí ayé ti bàjẹ́ tán lórí yín. ẹ dẹ̀ mọ̀, ẹ ṣe bí ìgbà tẹ́ ẹ mọ̀ ni, ẹ sọ̀pàkọ́ sí ni. ayé ti bàjẹ́, ayé ti rújú, gbogbo ẹ ti rí jugunjugun jágajàga lójú yín, ẹ dẹ̀ kí ẹ wá rò gbá àwọn àrọ́mọdọ́mọ yín ò ní jẹ́ ń bẹ̀.
Ghandi Ọláoyè àwọn babaláwo kan ló sì dórí oyè. Màmí Ọmọlára mi Sunshine, love you màmí, ẹ ṣeun. àwọn kan ló sì débẹ̀ ní ìjọ tá a bá rí lórí social media yìí. Ẹni máa ṣíwájú ẹ̀, ẹni máa kẹ́yìn ẹ̀ bíi bodyguard ni lẹ ṣe gáìdì ẹ̀ wọnú ààfin pé ẹni tó bá dúró sẹ́ ikú ni ọ̀run làlà. Ẹ ti gbàgbé, mi ò tiẹ̀ rántí ibi tí fídíò yẹn wà. lẹ́ ń hó tẹ̀lé àtijọ́ tó ti wọlé sórí oyè. Kí ló ti mú wá? Àbùkù ẹ̀sìn, ẹ̀tẹ́, àbùkù olóròǹbó. Yàtọ̀ sówó tẹ̀ ń gbà sínú àpò ara yín lẹ́yìn tẹ́ dúró tì lẹ́yìn. Ẹ rí bí ìmáàmù yẹn ṣe fi yín wọ́ọ̀ṣì ẹ̀yìn. Ẹ máa sọ pé ẹ rí nǹkan tí ìmáàmù yẹn sọ. Mo máa play ẹ̀. Ṣé mo pé mi ò kí ń like máa play video because ó máa ń long jù lójú mi. Ṣùgbọ́n máa play ilé. Ó wọ́ọ̀ṣì yín ó ní ẹni tó ti ó ní kí ni ń wí. Mò ń bọ̀, ẹ máa gbọ́ nísìn. Mò ń bọ̀. Ó yá, ẹ wá gbọ́. Kábíyèsí, bóyá torí pé ẹ kì í ṣe mùsùlùmí, ẹ lè máa mọ̀ báwa ṣe máa ń ṣe àwọn ipò wa nínú ẹ̀sìn. Ẹ lè máa mọ̀, ṣùgbọ́n màá fi jọ ń tẹ́ ẹ mọ̀ dáadáa. Ẹ̀yin náà mọ̀ túmọ̀ GO, ẹ mọ̀ general overseer, ẹ mọ̀ àwọn parish pastors, ẹ mọ̀ àwọn area pastors, ẹ dẹ̀ mọ̀ ìtumọ̀ district pastors. Gbogbo ẹ̀ ló yé yín dáadáa. Báwo ni àti area pastor àti district pastor àti parish pastor, ìmọ̀ wo ni wọ́n lè ní, ipò wo ni wọ́n lè dé tí wọ́n fi máa ju general overseer lọ? Bẹ́ẹ̀ bá gbàgbé l'Amẹ́ríkà tẹ́yìn náà ti wá. Bí ìjọ yín ṣe kún tó, bẹ́ẹ̀ ṣe làmì láàkà tó, ẹ mọ̀ pé ẹ̀ tó yí mí ìdí pásítọ̀ Adébóyè. Lójú ẹ kúnlẹ̀ sọ́dún ẹ̀ tadé nígbà tẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ó ti dáa. A complain. Kò sí sí tí ò já complain. Tóra gbà pé ìlànà ẹ̀sìn yín ó sọ pé kẹ́ ẹ kúnlẹ̀ tòun ti Adé Ògbómọ̀ṣọ́ lórí. Jẹ́ ń gbọ́. Pásítọ̀ Enoch Adéjàre Adébóyè. Àbínú ẹ wá wò tẹ́yìn bá lè ṣe. Ṣé ọ̀rọ̀ tí eléyìí sọ yìí, ṣé Ghandi òun ló jẹ́ kí etí pọ̀nrín kan gbá yín gbọ́rọ̀ ní Ògbómọ̀ṣọ́? Ṣé bẹ́ẹ̀ yín tẹ́ ẹ gbé débẹ̀ ni? Gbogbo ìwà tá a bá ń hù láyé, gbogbo ìgbésẹ̀ tá a bá ń gbé láyé, nínú àbùkù, nínú ẹ̀tẹ́, nínú ìgbéga, nínú iyì, ìkan ló máa mú bá wa. Ṣé ẹ mọ̀ ni? Nínú kẹ́ni ń tẹ́ àbí kó gbá ìṣìbọ̀bẹ̀. Nínú gbogbo ìwà tá a bá wù láyé, nínú ká a tẹ́ sí àbí ká a mú iyì bọ ibẹ̀. Ilẹ̀ ò máa tí ì mọ́, ẹ ti ń tẹ́ ẹ̀ ń fàtẹ́tẹ́ dì. Ó ń lọ sí kinní kan, kò wá gbà yìí. Wọ́n wá sọ orí àpèrè di ibi tán ti ń jàjà Kírísítẹ́nì àti Mùsùlùmí. Ṣé pásítọ̀ ni? Ṣé torí pé ó jẹ́ Mùsùlùmí? Kí ló kàn án? Àtọmọ ọnú, àtọmọ ọwọ́, àtàṣẹ ẹ̀dí, gbogbo wọn ló ti gángọ̀ ló ti sọ̀rọ̀ ìyín lórí nílùú Ògbómọ̀ṣọ́. Tó bá bú Ghandi, kí ni Ghandi mọ̀? Mélòó ló mọ̀? Ta ní ń jẹ́ Ghandi? Ṣebí is alive, Jesus is alive, forever is alive, amen. Ẹ ṣáà rí níbi tó ti ń sọ nǹkan ẹ̀ kó tó di pé ẹ lọ gbé síbẹ̀. Ìgbà tó ń sọ nǹkan ẹ̀ mi ò ní problem pẹ̀lú ẹ̀. Kí ló dé tẹ́yìn náà ò dá lẹ́kọ̀ọ́? Ẹ̀kọ́ gidi ni o kó tó di pé ẹ gbé síbẹ̀. Wọ́n ní wípé ìyá àgbà mi ní wípé kọ́ ọmọ ẹ̀ kó lè fún ẹ ní ìsinmi. Ó tún wá sọ ó ní má kọ́ kó má bàa sinmi rárá. Ṣé ti rí pé kò sí ìsinmi fún yín? Nítorí tó bá jẹ́ ìsinmi wà fún yín ni
bàbá arúgbó yìí ní ìsinyìí you go explain tire ẹ rí àwọn èèyàn kan wá ń kọ́mẹ̀ntì síbẹ̀ òun ni àwọn kan wá ń kọ́mẹ̀ntì sí abẹ́ bàbá mi Azeez Shobor àwọn kan wá ń kọ́mẹ̀ntì sábẹ́ pé you go explain tire fún bàbá arúgbó yìí no evidence torí pé ẹ bímọ tẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀yin gan fúnra yín ò lẹ́kọ̀ọ́ tẹ́ fẹ́ fi kọ́ ọmọ torí tẹ́ ẹ bá kọ́ kí ló ti ń porúkọ ẹ̀ kò ní bọ́ síta wá forí ẹ wà gún gbàgede wọ́n ní kọ́ ọmọ ẹ̀ kó lè fún ẹ nísìnyí má kọ́ kó má bàa sinmi rárá ni òun rèé nígbà tóun ṣe tiẹ̀ ń sìn ṣebí ẹ̀yin arúgbó ṣe é lè sùn wọ́n. wọ́n ti kìlọ̀ fún ìmọ̀ọ́mù kíkíkí. kọ́sọ́ àtọ̀lọ́ tó mọ̀ sọ́lẹ̀. tí wọ́n máa bá ẹ̀tọ́ ìlú ìmọ̀ sọ. àìsí gbà ní. àìrú ẹ̀. abẹ́ẹ̀ rí nǹkan àwọn òrírú ẹ̀ rí wọ́n ní ẹni tó bá ṣeun tẹ́nìkan ò ṣe rí ojú ẹ̀ máa rí ohun tẹ́nìkan ò rí rí ni ẹ̀yin ò rírú ẹ̀ rí ìwà tẹ́yìn wù yẹn àwọn bàbá ńlá kú yín ṣé wọ́n ṣe rú ẹ̀ rí ǹdẹ́ èèyàn bá gbìn ló máa ká nà án ṣé bẹ́ẹ̀ yẹn bàbá wa àti ìyá wa lẹ máa ń sọ fún wa pé èèyàn ò lè gba àlùbọ́sà kó ká ẹ̀fọ́ ibo ló ti fẹ́ rí níbo ló ti fẹ́ rí ẹ̀yin ò rírú ẹ̀ rí abẹ́ comment section yẹn ó ní you go explain tire no evidence very young guy kan ló kọ síbẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ bọ̀ because mi tẹ̀lé máa wá comment ẹ mọ̀ pé comment reader lẹ́nu. ó ní wọ́n fẹ́ dá wàhálà lẹ́yìn àwọn ò sì ní gbà ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ nígbà méjì tó yọ yìí ó dá kìtìyàn wà láṣẹ nínú ààfin náà bàdá yìí láti pé ẹjọ́ tó kọ́ pé aláìníkọ́lọ́ wìdúrọ̀ rẹ̀ ó fi wìdúrọ̀ rẹ̀ ó fi fún aníkọ́pì nígbà wá tó dé tó tó mú lọ kọ́ọ̀tù tó yàn kọ́ ni pé èyí tí ó ń ṣẹlẹ̀ yìí afẹ́fọ́ ó kò ní gbà ìwọ̀ wà lálàáfíà tẹ̀síwájú bí ọgbọ́n mi máa rú tẹ̀síwájú pẹ̀lú ìgbà ló kọ́ sọ ó yàn kọ́ ni pé bí ọ̀rọ̀ tó yọ àfi wàhálà ọlọ́run jáde sùn ṣé ẹ rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹ̀yin ò fẹ́ wàhálà ẹ pé ṣanṣọ ẹni kẹ má rí ṣanṣọ kí lẹ tún fẹ́ rí bí ò ṣe wàhálà ẹ fẹ́ dààmú ẹ̀yin fúnra ara yín lẹ lọ fọwọ́ ní ẹ̀nú ìlú tó fọwọ́ fa òjò orí ta ló fà á sí sórí mi ni òun fúnra ẹ̀ ló fà á nà án ó dẹ̀ máa rọ̀ ó máa pa tọmọtọmọ ni ó máa rọ̀ báyìí ó máa pa tọmọtọmọ nígbà tí báwọn bàbá wa ṣe ń ṣe nǹkan ó wà ńlẹ̀ mo pé bàbá wa kan l'Ógbómọ̀ṣọ́ nígbà tí mò ń ṣe ìwádìí ìfifọ̀bàjẹ́ yẹn bàbá wa yìí òdú ni wọ́n ṣàìmọ̀fó lóko ń bá pè wọ́n màámi òmìnira ọmọ Odùduwà ẹ káàbọ̀ màámi ẹ kúrọ̀ lẹ́nu bá pè wọ́n bàbá wa tí mò ń sọ yìí ìyá ifá tó yẹn yìí náà ẹ mọ̀ wọ́n ìyá Ṣẹ́kẹ́ Òkun mo ní bàbá ẹni tẹ́ ẹ fẹ́ fi jọba yìí ṣéfà ló mú ni èmi dẹ̀ ti mọ ánsà bàbá ò sọ pé yes kò sọ pé no ṣé bàbá ń yí mi sí kóró àwa kìnnì kan a sì ti ṣe kìnnì kan a ti ṣèpàdé kìnnì kan kò lè ṣe kìnnì kan kò lè hun wá kò lè fojú tì wá kò lè ṣe kìnnì kan ẹ fọkàn yín balẹ̀ mo ní bàbá ẹ má fi nù mí mo mọ̀ jẹ mo ṣe bá wọn sọ̀rọ̀ lórí fóònù ìbéèrè tí mo béèrè ẹ̀ dáhùn ṣé fá ló mu àbí fakọ ló mu ṣé fáàlú lẹ dá tó fi mú Gandhi bàbá ò lè fún mi ní straight answer bàbá tẹ́ bá ń wo mo mọ̀ pé máa share fídíò mi ọ̀kẹ́ wà lórí péjì mi ẹ lè ti unfollow péjì mi gan bí tinú ti run yín pa níbi tí mo ti ń sọ̀rọ̀
inú mi máa dédé máa run ẹlòmíì torí pé òtítọ́ ọ̀rọ̀. Bàbá tẹ́ ẹ̀ bá tí kúrò lórí péjì mi tẹ́ ẹ̀ tí bá gbá mi sí blocking how market báyìí bó ló ṣe rí báyìí. Wọ́n ní ká wí fún ni ká gbọ́ ẹ̀yin babaláwo náà lẹ tún jẹ́ kó ó wà nínú Ifá odù Ifá ní awo wọn nílé alára ká sọ̀rọ̀ fún wọn ká gbọ́ gbà òun láwo kejèrò àwí ìgbọ́ àfọ̀gbà òun ló máa ń mọ́ wọn ṣe kí ni ìka àbámọ̀ báyìí wọ́n máa gé wọ́n máa run pa ni títí dọjọ́ òkú. Ṣé ti rí báyìí? It was not only imposed by the government. Gbogbo ẹnu ni mo fi sọ àwọn babaláwo kọ̀ọ̀kan nílùú Ògbómọ̀ṣọ́ mọ bí bàbá yẹn ṣe jórí àpèrè yẹn. Àwọn dẹ̀ ni wọ́n ń fi gbogbo nǹkan yẹn gbogbo nǹkan àwọn baba ńlá wa ló fi ń protect ẹ̀. Wípé kò sí anybody tó máa ṣe anything fún un. Ọmọ wọn á jẹ́ ń bẹ̀ àwọn fúnra wọn á jẹ́ ń bẹ̀ nǹkan nú ilé wọn náà bí wọn ò ṣe jẹ́ kí ọ̀rọ̀ ló Ògbómọ̀ṣọ́ kó ké bí eku kẹ́yẹ ké bí ẹyẹ kọ́mọ èèyàn fọhùn bí ọmọ èèyàn bí tiwọn náà ṣe máa rí ní gbogbo ọ̀dẹ̀dẹ̀ wọn nìyẹn. Tó bá tún yá ẹ tún ṣaagùn sí mi ẹ máa sá sí ṣé wọn pé mi ò ń ṣèyàn tó máa ń lament lórí social media ìtọ́ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n tó burú jáì. Ó ká mi níṣan òun ni mo jẹ́ máa sọ. Bó bá tún yá ẹ tún ṣe ẹ tún máa bá mi bẹ̀ máa sọ ni asọ́yè dẹ̀ ni mo máa sọ ẹni tó bá ní pé bí mo ṣe ń sọ yàda bí tó bá jẹ́ pé mo bá fi rọ́kun nìkan lókun tí mi ò bá fi rẹ́kun alálẹ̀ máa bá yín jà àwọn onílẹ̀ máa bá yín jà gbogbo ohun tẹ́ fi ṣe àmúṣe agbára yín báyìí àwọn tó kọ́kọ́ lò lórí ilẹ̀ wa wọ́n á fi dojú ìjà kọ yín láṣẹ Èdùmàrè tọmọtọmọ ni o ẹ sunkún kíkorò torí ìkà nìyẹn ìkà ọ̀dájú èèyàn nìyẹn ní ibi tójú làdé yìí níbi tí gbogbo èèyàn ti ń padà sí inú ìṣẹ̀ṣe dé yìí níbi tí gbogbo èèyàn ti ń tọkàn wá ti ń fà sílé padà yìí òbóyè kẹ́ ẹ pé àrònú yín kẹ́ pọ̀dọ̀ fínú yín pé àwọn ọmọ tó ń padà sílé yìí ẹ jẹ́ káwa náà tún lè ṣe ẹ ṣe nǹkan kan bẹ́ẹ̀ ṣe tún máa bà á jẹ́ ni bẹ́ẹ̀ ṣe tún máa sọ di rádaràda tẹ́ máa sọ kó máa polúkú muṣu ní òun lẹ máa ń ṣe ayé yín náà ní rójú ewé ata ni kì í tàtà pọ́n gbogbo ohun tẹ́ ẹ̀ ń rí gbà níbi màdàrú yẹn ilé tá a fi tọ́mọ ni ìrì ló máa wo mọ́ yín lọ́wọ́ láṣẹ Èdùmàrè ẹ máa bá rédèrèdè rádaràda kù bó ṣe máa rí nìyẹn gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe fún àwọn babaláwo tó dáa pé kí nǹkan lè dáa gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe sí wọn pátápátá là ń gbọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá wọn jà gbá pátápátá báyìí etí ìwà òdì sí àwa náà máa fi ẹjọ́ yín sùn àwọn tó ju gbogbo wa lọ ayé yín máa padà rún ni àgàgà eléyìí tó pera ẹ̀mí tí ìwò gbogbo ti ìlú Ìwó yẹn ó ṣe wá jẹ́ ẹ̀yin èèyàn ẹ̀ fura ni ó ṣe wá jẹ́ àwọn ìlú àwọn ilẹ̀ wa tó jẹ́ pé ó ní kìmí ibẹ̀ ni wọ́n ti ń dojúkọ wájú àwọn Fúlàní sọ wọ́n ní kéne Yorùbá bò ó tó bá ti gbé àwọn àgbààgbà wọn olórí burúkú mà ní àwọn àgbààgbà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àgbààgbà yìí alátẹnujẹ burúkú alájẹfẹnunu lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà wọn tó bá fẹ́ mú Yorùbá fa àwọn àgbààgbà wọn mọ́ra ṣé wọ́n rí sọ àbọ̀ rí sọ ṣùgbọ́n àwọn irúnmọlẹ̀ máa bá wa ṣẹ́gun yín ṣẹ́gun yín láṣẹ wọlé ni borí ọ̀tá rẹ́yìn òdì tó bá ń sọ wípé ká má tẹ̀ ní tìkà kíkà má tẹ̀ ní tìwá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Kóòtù Òjíire pàápàá ẹ̀yin àgbààgbà nínú ìṣẹ̀ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin gangan ni wọ́n ń ṣèwúre ẹ̀yin against torí ẹ̀yin nìkà tẹ́ ní tìwá báyìí ẹ̀dẹ̀ wà ní wọn tó bá tún ń pa òwe wípé
kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ àbí tó ń jẹ ìgbà ìdí ìgbà ló wà ẹ̀yin ni ẹ̀yin yìí ni ọ̀pọ̀lọpọ̀ yín ni kì í ṣe gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín ni ẹ̀yin àgbààgbà wa nínú ìṣẹ̀ṣe ẹ̀yin yìí náà ni ẹ̀yin ni ká ẹ̀yin lè yán bí mo dẹ̀ ń sọ látijọ́ ọjọ́ ìpẹ́ ẹ̀yin là ń bájà àbárà àtajà mo sọ kinní kan nígbà yẹn tí mo máa ń pa òwe kan òwe burúkú yìí náà lẹ́yìn àgbààgbà wa máa fi ń tù wá jẹ ṣe máa sọ wípé ẹjẹ́ ẹlẹ́yọ̀rọ̀ ọ̀nà ká tó wá fàbọ̀ sádìyẹ ẹjẹ́ kí ni adìyẹ gangan ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ yí lọ́rùn torí wípé bẹ́ẹ̀ ṣe lé ẹlẹ́yọ̀rọ̀ lọ adìyẹ ló máa sọ fún ẹlẹ́yọ̀rọ̀ ibi tó máa tún padà gbà wọlé èèyàn tó bá fẹ́ ja ogun yẹn ọ̀dọ̀ adìyẹ ló yẹ kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó yín adìyẹ lọ́rùn kó pa kó kú fínfín kó sìn kó dáná sun kó má ti ẹ̀ lójú orí kó tó wá bẹ̀rẹ̀ ti ẹlẹ́yọ̀rọ̀ nígbà tó bá bẹ̀rẹ̀ ti ẹlẹ́yọ̀rọ̀ ò ní rí adìyẹ tó máa sọ fún níbi tó máa tún padà gbà wọlé mọ́ sí ẹ lára ẹ̀yin yìí náà ìjọra tánù ibi tí ogun tó ti wọ́ọ̀sì jù láti jà láyé yìí òun ni kí ìyá àbí bàbá kan dúró ti ọmọ lọ́rùn táwọn máa ṣe pa ẹni tó máa gba ọmọ yẹn ó máa múra òun lọ̀rọ̀ ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ dúró tì wá lọ́rùn wa ẹ dẹ̀ ń respect ká máa respect yín níbo ló ti ń ṣe irú ẹ̀ báwo la ṣe fẹ́ ṣe òun ṣe mí òun gbà mí ó dẹ̀ ń respect thank you níbo la ti fẹ́ rí i ká máa wá sórí social media ẹ̀yin àgbààgbà wa kẹ́yìn máa jẹun ẹ̀fà àwọn ọ̀dọ́ yẹn lẹ orí wọn ò pé ẹ̀yin yóò mọ sunkún ẹlẹ́yà ni ẹ̀yin lẹ máa sunkún ẹlẹ́yà ẹ máa sunkún kú ni èmi ò ní bẹ̀ yín mi ò ní yín bẹ̀ torí ojú yín ò fọ́ etí yín ò di ẹ̀rí bílẹ̀ wá ṣe ti rí ẹ̀rí bó ṣe ti rí bàbá àkàrà ẹ káàbọ̀ bàbá mi abẹ́ẹ̀rí àbójú yín fọ́ ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe é lọ yìí báwọn àrọ́mọdọ́mọ yín nǹkan tẹ́ ẹ̀ ń jẹ gbádùn ẹ̀ nísìn ṣé àwọn àrọ́mọdọ́mọ yín máa jẹ gbádùn ẹ̀ dọjọ́ ọkùnrin ìbẹ́yìn náà máa kú nígbà tẹ́ bá kú àwọn àrọ́mọdọ́mọ yín á jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ẹ̀ tiẹ̀ ìmí inú yín ò tiẹ̀ tún mind á ní ṣèbí tí mo ti kú ńgbà yẹn ìmí inú yín máa yàgbẹ́ sára kú ni ara máa ní kú ni ikú oró ló máa kú ó máa wà láyé báyìí ó máa kú díẹ̀ àwọn ìgbàrúmọlẹ̀ máa pa díẹ̀ ni láṣẹ Èdùmàrè torí bá ṣe wà yí ẹ̀ you care less àwọn ọmọ tẹ́ ń tọ́ ń sìn pẹ̀lú owó èpè tẹ́ ń gbà yẹn àwọn gan ò mọ̀ wípé ẹ̀mí wọn ò jọ wọn kò ọjọ́ ọ̀la wọn ò jọ yín lójú torí tó bá jọ yín lójú ni wọ́n ní tá a bá ń ṣe nǹkan ká máa ro tọmọ ìyẹn la fi máa bí amọ tó dáa abíagbá bí òfò lẹ́yìn ẹ̀yin òru bá jọ ọ̀la àwọn ọmọ yẹn ṣe fẹ́ rí lẹ́yìn yìí ẹ ti wò pé tẹ bá ti jẹ́ báyìí ẹ máa fọwọ́ rọrí kú tẹ bá ti wá fọwọ́ rọrí kú àwọn ọmọ máa jìyà yín you don't care ẹ lè fọwọ́ rọrí kú ẹ máa kú oró ikú oró rẹ̀ ẹ máa sunkún kú nítorí àwọn ọmọ yẹn náà pípípí báyìí lọ́ máa kú lójú yín torí ẹ ń ta heritage wa Ògbómọ̀ṣọ́ wa wà nínú ìlú téèyàn ń fọwọ́ rọ́tì sẹ́yìn àbí èwo nínú àwọn méjèèjì tẹ́ ti gbàbọ̀dẹ̀ tiwa ló jẹ́ ìlú tá máa fọwọ́ rọ́tì sẹ́yìn tá máa ń sọ̀rọ̀ nípa history àwa ọmọ kóòtù òjìrì ẹ rí pé kò sí ẹ rí pé àwọn tó ń ṣe wá wọ́n mọ ibi tán máa gbà wọlé sí wa lára ẹ rí pé wọ́n mọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa kọ̀ọ̀kan wọ́n dẹ̀ fi wọn ní kọ́kọ́rọ́ ń sọ mo ní ẹgbà tí wọ́n fi ń nà wá kò síbi tí wọ́n ti rí ọwọ́ yín lọ ti gbẹgbà tán fi ń nà wá wọ́n dẹ̀ ń nà wá dẹ̀ ń sáré à ń sunkún ààrẹ ni sunkún lọ bá torí gbàtà bá tún wá sunkún wá bá yín tó yẹ kẹ́ mú ayé ẹni kéènì ẹ náà wéré pa ẹ̀yin lẹ tún sọ fún wọn kọ́ nà wá pa abẹ́yìn kọ́ ìgbà tí Gandhi lọ kúnlẹ̀ fún Adébóyè mélòó nínú yín ló bá wí bọ́lá ẹ ti fẹ́ gba wí ẹ ti jẹun síkùn ẹ ti jẹun sápò ẹ ti jẹ èyí tó máa pa yín tọmọtọmọ ẹ lè bá wí abẹ́ mọ̀
ṣùgbọ́n tírú àwa yìí bá ti bọ́ síta lórí social media bá ti sọ̀rọ̀ ẹ máa wá bẹ ṣe máa já ewé ìjàgbá mọ́ ewé ìjọgbó tẹ máa fọ̀fọ̀ bá yí ara yín jẹ́ oníṣẹ̀ṣe lèmi but ẹni tí ò bá ti mọ̀ wípé nílé ayé yìí nítorí pé ẹnìkan sọ̀rọ̀ ó ṣoògùn sí mi ò fẹ́ ṣìṣẹ̀ṣe mọ́ ìkà làwọn oníṣẹ̀ṣe yes that is the law of this world tibitire ládálé ayé it is negative and positive adẹjọ́ máa fà ó máa tóra wọn ni báyé ìṣeré nìyẹn àjọ máa fà ó máa tóra wọn ni àwọn agbọ́wọ́ ìwọ náà adẹ gbẹ̀sẹ̀ ẹ gbé gbogbo ara wa gbé bọ́dì tiwọn nítorí wípé tó o bá ń gbìyànjú àti máa túnṣe wà á ní ọ̀tá tó ń rẹ́dì pé kó o kún pi bí iná alẹ́ torí pé wọ́n ń jẹjẹkújẹ tó máa bàyé wọn jẹ́ wọn ò expect wọn ò kọ̀ káyé bàjẹ́ kàn ń bàjẹ́ kí gbogbo ẹ̀ wó papọ̀ mọ́ra wọn ṣebí láyé àtijọ́ àwọn àgbààgbà là ń ké bà ní ló ń túnlẹ̀ ṣe ni àbáwọn kọ́ Ògúndé ti rí yín tán ó ti kọ́ ó ní àwọn tá a lè fẹjọ́ sùn ti dẹni àtijọ́ páíkó la wà tó gbẹ̀yìn tẹ́ wà ńlẹ̀ yìí òfútù fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò ní kan òfo ọ̀bọ̀ odó ọ̀pọ̀ nodo ni ó ti kọ́ sórin àwọn tá a lè fẹjọ́ sùn nígbà tá a bá fẹjọ́ sùn wọ́n tán ara máa ká wọn ó máa ká wọn lára ara máa ta wọn wọ́n ní abiyamọ kì í gbọ́ ẹkún ọmọ ẹ̀ kó má ta tí eré àwọn eléyìí má sunkún lásán máa wéèlì kó máa wéèlì kó máa wéèlì kó máa wéèlì àwọn tó máa rẹ́rìn ní ibi táyé wọn rún dé ókè ìyá mi ìyá Ṣẹ́kẹ́ Òkun ibi táyé wọn rún dé má sunkún o kàn máa wéèlì kó máa pariwo ariwo yẹn bíi míúsíkì ló dàbí létí wọn míúsíkì ló dàbí létí wọn ṣe rò pé lásán ni mò ń bọ́ síta ṣé tó bá jẹ́ pé mo rí wípé àwọn àgbàlagbà wa yìí ẹni rè èèyàn yìí ni wọn kò ń ṣe gbogbo wọn o mi ní bọ́sítà kí n máa sọ pé mo lè fi kúnlẹ̀ bá ayé jẹ́ ṣẹ́kùn ni tí lọ gbódò odò ìgbà tí bá bẹ̀rẹ̀ sí ní ìdálẹ̀ ìsìn gbogbo bí ó máa mú yín dọ́rùn ni ṣùgbọ́n mo ti rí wípé ayé wọn ti rún níbi ìjẹkújẹ ayé wọn ó ti rún níbi ìjẹkújẹ àwọn àgbàlagbà tó wá fẹ́ ṣe dáadáa ní ilẹ̀ Kóòtù Òjìrè wọn ò pọ̀ mọ́ bíntín báyìí ni wọn ò pọ̀ sórí tó ṣe wá pọ̀ sí yẹn àwọn tó wá fẹ́ túnṣe wá tí wọ́n wá fẹ́ túnṣe wọ́n wá rí kékeré àwọn tó wá fẹ́ kó dáa rárá wọ́n wá pọ̀ ṣé kò ti gbọgbọ́n nígbà tí rẹ̀ sì bá dàpọ̀ mọ́ yanrìn ṣé kò gbọgbọ́n ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí ṣe bí Àjàlá Tánà ṣe báwọn yìí náà ni nígbà tá a bá sọ wípé they have less interest nígbà tá à ń sọ pé Yorùbá nation ẹ̀yin afọbajẹ àṣẹ máa padà sọ́wọ́ yín ẹ̀yin ọba àṣẹ máa padà sọ́wọ́ yín ẹ̀yin ìjòyè àṣẹ máa padà sọ́wọ́ yín ó ní ọmọ ìlú gan ò ní sunkún ẹ̀yin ní ẹkún yìí ni kó bá yín táyé rajé kẹ má bọ̀ ń bẹ̀ kẹ sunkún kú ṣe báyìí náà ni wọ́n ti ṣe mítìnù wọ́n ti ní kán lọ gbé Yorùbá nation kan síbì kan nítorí ẹ̀ ńgbà tí wọ́n ṣe ibi tá a fojú sí pé àníṣe wọn ò gbúdọ̀ dìbò wọ́n padà dìbò mọ́ wa lọ́wọ́ nítorí rádaràda àwọn tí ẹ̀fún ti fún èdè ti dì ókè nígbà tó ti wá dàbò
wọ́n ti wá dìbò mọ́ wa lọ́wọ́ ṣé bí wọ́n ní pé bẹ́rù bá kan òkè tó bá kan ilẹ̀ ká wábi gbé sí ni nígbà bá ti wábi gbé sí ní ìsìn ẹ̀yìn yìí náà ni bá ṣe máa ṣe ti yín mú oúnjẹ tẹ́ ẹ lè jẹ tó yẹ pé bá ṣe ti dìbò yìí kò ní dí wa lọ́wọ́ Yorùbá nation ṣé bóun náà là ń pò lọ́wọ́ yìí bó ṣe ti dìbò yìí tó ti wà ń bẹ̀ yìí ẹ̀yin náà gbọ́gbọ́n kúkú nípa òjò àwa náà máa gbọ́gbọ́n sísìn bá ṣe máa sin yín nígbà ẹ̀rùn bẹ́ẹ̀rùn òsì dé náà bá ṣe ká wá yín kó mi wọ́ yín lọ. gbogbo pé kéèyàn kó rẹ̀wẹ̀sì kó tá à ń ṣe ọlọ́run má jẹ́ kó ojú tì wá ọlọ́run má jẹ́ kó ojú tì wá ọlọ́run má jẹ́ kó bọ́ sójú ẹ̀ ọlọ́run má jẹ́ kó bọ́ sójú ẹ̀ ṣèbí hùwù náà ẹ̀yin yìí lẹ̀ ń jẹ́ kéèyàn máa pòrúurú ọkàn nítorí àwa tá a fẹ́ kó da péréte ni wá ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́ bẹ́ẹ̀ ṣe rí gbangba fẹ̀yìnfẹ́ rẹ̀ torí àjẹbánu yín. èèyàn wá bọ́ síta ó wá sọ bọ́rọ̀ ṣe rí wípé kó o tó sọ̀rọ̀ deacon kó o tó sọ̀rọ̀ parish pastor kó o tó wá sọ̀rọ̀ general overseer Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pastor Ògbómọ̀ṣọ́ ó ṣàmọ́ bó ṣe ó mọ bí gbinmú ṣe jìnnà sórí tó ó ń sọ fún pastor tẹ́gbé sórí oyè wípé bóun ṣe jẹ́ chief imam yìí òun jìnnà sí pastor Gandhi ní ipò àti ní gbogbo nǹkan ẹ wá ló bu yín ẹ wá ló insult bí chief imam yẹn ṣe rí àti Adébóyè the same level ni wọ́n jọ wà náà kí ló dé tí Gandhi ò lè dọ̀bálẹ̀ níwájú chief imam tó jẹ́ wípé iwájú Adébóyè nìkan ló ti lè kúnlẹ̀ mo béèrè ni kí ló dé tí ò lè kúnlẹ̀ tí ò lè dọ̀bálẹ̀ fún chief imam torí pé nígbà táwọn èèyàn bá bọ́ síta tí wọ́n bá wá pariwo àwọn ọba aládé wa tí wọ́n sọ̀rọ̀ sí wọn ẹ dìde ẹ jókòó ẹ rò pé irú àwa yìí máa bọ́ síta inú máa bí wa wọ́n ti rọ́bà fi yín ẹ̀yin tó jẹ́ pé ẹni ẹ̀sìn ẹni ẹlẹ́yà ní ẹni ẹ̀rọ̀fọ̀ tó yẹ kán fojú yín gbolẹ̀ gidi àtẹ̀yìn àtàwọn afọbajẹ yín àwọn tó fi yín jẹ ni tó ráwọn afọbajẹ bó ṣe gbogbo wọn ló gbàbọ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn olódodo ni wọn nígbà tó ń rí wípé rádaràda lẹ gbédé wọn ara yẹ̀sẹ̀gbẹ̀ fún yín ẹ má bàa kó òṣì rẹ̀ wọn rárá nígbà tó jẹ́ wípé ṣé ẹ rí téèyàn bá tí ì notice pé téèyàn bá ń ṣe nǹkan kó lè dá láyè ohun ẹni tí kò fẹ́ kó da ó máa ń supersede ẹni tí ó fẹ́ kó da yẹn because aggressively bíi wèrè bíi kí nítorí ẹ̀ mo ṣe máa ń sọ pé tá a bá fẹ́ bá àwọn pípù yìí jà kò yẹ káwa náà lójú àánú ó yẹ káwa náà lọ burú ju tiwọn lọ bọ̀tọ̀rọ̀ mi ò tí ì yé yín ẹ rí i pé bóòsì ó máa ń cruel ju actor lọ ẹ kì í rí nínú movie bóòsì ó lè pọ̀ ọmọ ó lè poyún inú ó lè pa àṣẹ ẹ̀dí ó lè pa ọmọ tó bí lẹ́nìí actor tó bá ti ń gbìyànjú pé kí gbogbo nǹkan lè dá ó tún máa protect kí nǹkan má bọ kó má pa ọmọ o kélé má kú o kélé má kú o kí gbogbo ẹ̀ lè balance torí at the end of the day àwọn wo ló ń jà fún ṣe báwọn náà ṣùgbọ́n actor bó bá lè bàjẹ́ kó rún dànù àbí bóòsì jàre ẹ̀rí pé wọ́n máa ń dájú ni bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe rí bó tilẹ̀ jẹ́ wípé àwa yìí ń sọ̀rọ̀ lórí Yorùbá nation àti lórí ìṣẹ̀ṣe tá a dẹ̀ ń gbé lárugẹ táwọn náà dẹ̀ kẹ̀rẹ̀ àwọn tó jẹ́ pé olórí burúkú ara wọn yìí tẹ́lẹ̀ láyé tẹ́lẹ̀ nígbà kan wọn lè bọ́ síta kan sọ pé oníṣẹ̀ṣe làwọn ọ̀pọ̀ mo gbọ́ ẹnu ni mo fi sọ mo wà láàárín àwọn tó tún pariwo pé àníṣe ìṣẹ̀ṣe làgbà yìí sẹ̀ tó fi jẹ́ pé àwọn náà rìn títí àwọn èèyàn tí wọ́n ti ń bu ọlá sí wọn lára ní ìsìn wọ́n ti ń rí wọn bí nǹkan pàtàkì ṣé ó kò yẹ kó jẹ́ pé ní ìsìn ló máa lo agbára yẹn láti fi ṣe kódà
láyé àtijọ́ ní gbogbo àwọn àgbègbè wọn tó bá ti gbọ́ pé babaláwo wọn ni tìbẹ̀rù ló máa wò ní ẹni tó lè pa gbogbo ayé rẹ, ẹni tó lè ba ayé jẹ́, ẹni tó lè ṣe gbá. Ṣùgbọ́n nísìnyí wọ́n ti ń súnmọ́ wọn pé ó yẹ ká súnmọ́ wọn ká lè gbọ́ nǹkan kan. Tí ó ti yẹ kó jẹ́ pé àwọn tó fẹ́ súnmọ́ yín yẹn ẹ̀yin lẹ tún kó wọn lọ bí ìyà tí ìyà máa ti jẹ wọn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? A máa bá yín sọ, ẹ gbọ́, òun ló máa fi dá fáwa méjèèjì àti gbogbo wa lápapọ̀. Tẹ́ ẹ bá ti gbọ́, a máa fèpè bá ti yín jẹ́ ni. Ẹ̀yin náà ẹ máa ṣàgùn, ẹ ṣèkú máa sá. Torí ẹ̀ làwọn èèyàn ṣe ń sá fún ṣẹ̀ṣẹ̀. Wọ́n rò pé gbogbo yín náà lè rí the same. Torí kò tí ì yé wọn pé bílé ayé ṣe rí nìyẹn. Tíbi tìrẹ la dálé ayé, àwọn kan á fẹ́ bayé jẹ́, àwọn kan á fẹ́ táyé ṣe, àwọn kan alágbára wọn á lò síbi ọ̀nà tó tọ́, àwọn kan dẹ̀kẹ̀rẹ̀ olórí burúkú bàṣẹ jẹ́ ni wọ́n, obì tí ń so lẹ́rùn bí kí gbogbo ẹ̀ bàjẹ́ ni. Ìyẹn ti yé wa. So kò sí nǹkan tá a lè rí nínú ìṣẹ̀ṣe tó lè lé mi kúrò nínú ìṣẹ̀ṣe. Torí ìṣẹ̀ṣe làgbà. Ìṣẹ̀ṣe tẹ́yìn ń lò yẹn náà lèmi náà máa lò. Tá máa fi sọ fúnra wa wípé àní kò lè rí bẹ́ẹ̀. Àní kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀. Torí kó lè bàjẹ́ lẹ́yìn wà fún. Kó sì lè dára wà fún. Ǹdẹ̀ tí ń sọ àdàbí tí n bá fi rọ́kun. Tí mi ò bá fi rọ́kun. Bó ṣe bá ṣe ń sọ pé kó máa rí fún yín, bó ṣe máa rí fún yín nìyẹn tọmọtọmọ. Ẹ fi Chief Imam Ògbómọ̀ṣọ́ lẹ̀. Ẹ jẹ́ kó rọ́bà fín dáadáa. Ẹ jẹ́ kó rí pásítọ̀ fín sọ́rí. Torí kìí ṣọba. Tó bá di ní ọ̀la tí Gandhi bá fòṣánlẹ̀ tó bá kú. Torí kò wàjà, èmi ò rí jàwèrè kan tó gbè àbí tó jà. Èmi ò mọ jà òṣì tó jà tó fẹ́ wà. Tó bá fòṣánlẹ̀ tó ọ̀la tó bá kú. Torí wọ́n máa ní ó jẹ́ kinní kan. Wọ́n mọ̀ pé ti ṣe rádaràda fún tẹ́wọ́n sọ pé ní tó bá rọ kúrò ní kinní kan. Ẹ máa kú dànù. Èmi tí mi tí ready. I'm still going to be around for a very long time. Mo máa kòyó nìyí gidi gan. Tẹ́ bá mọ̀ tún mọ ìtàló tí mo sọ yìí. Mo máa kòyó nìyí. Ẹ lọ wá. Ẹ lọ translate, ẹ lọ ṣáyàn ògbufọ̀ ẹ̀. Mo máa kòyó nìyí gidi gan. Tí Gandhi tó bá fòṣánlẹ̀ lọ́la tó bá kú, ta ló máa sin? Ṣé bá sọ Adébóyè tó máa sin náà nìyẹn? Ìyẹn tí tó bá ṣáájú Adébóyè kù. Àbí anything can happen, ó lè sùn lálẹ́ yìí kó má jí láàárọ̀ ọ̀la. Wọ́n máa ní mo ṣépè fọba àwọn òwe yìí. Nǹkan tó máa ń sún mi fún mi nìyí. Téèyàn bá sòótọ́ ọ̀rọ̀ ẹ̀ kì í gbọ́. Àwọn kan wá ní Òṣàtọ́lá jọ́kan èmi ò tí ì kú. Ìwọ ló mọ̀ tó ojú bá ń kó ẹ máa lọ. Àkànṣe ọ̀rọ̀ ni. Títí yẹ tó bá di lọ́la tí Gandhi bá sùn tó bá di láàárọ̀ ọjọ́ kejì tó bá jí. Àti sọ bẹ́ẹ̀ fáwọn kan. Ó dẹ̀ padà rí bẹ́ẹ̀ náà. Èmi àti Gandhi wá jẹ́ mate. Dùnú ẹ̀ ní kó kú kí n tó kú náà. So tó bá sùn láàárọ̀ ọ̀la tó bá di láàárọ̀ ọ̀la tẹ́ bá jí tí ò bá jí. Ẹ jọ̀ọ́ ta ló máa sin? Toró lórí burúkú ló pọ̀ jù láàrin yín. Tá bá ń bá yín sọ ẹ̀ ní gbọ́. Ìyẹn náà tún máa kún insult àti àbùkù. Àbùkù olóró òǹbó tẹ́ tó máa kó wá sórí àpèrè. Àwọn kan wá comment, àwọn Christian náà ni o. Tó ti sọ pé kò ń ṣe gba Adébóyè ló kúnlẹ̀ fún. Jesus, the King of Kings, ló kúnlẹ̀ fún. Ẹ̀yin náà lẹ tún sọ wípé you're not supposed to talk like that Chief Imam kìnìkan. Mo lórí comment section náà mo ti ń kà o. At least let us protect our stool, the king's stool. Ẹ fẹ́ protect orí àpèrè, ẹ fẹ́ dáàbò bo àpèrè. Àpèrè tẹ́ ti ba yí ẹ̀jẹ̀ tẹ́ ti sọ di rádaràda, tẹ́ ti sọ di ṣíà kúṣin ṣíà. Àpèrè wo lẹ fẹ́ protect, àpèrè wo lẹ fẹ́ dáàbò. Àpèrè tó yẹ pé yín fúnra ara yín ti mú àbùkù àti ẹ̀tẹ́ ẹ̀gbin
tẹ́ ti fi gbogbo ẹ̀ tẹ́ fi ra ẹ lára ẹ wá ní pé kó máa protect ẹ. Ibẹ̀ lẹ́rù ló máa ń kọ́kọ́ gbé níbi tó ti wúwo. Wọ́n ní tó nígbà bá ṣe pé ìgbà ẹ̀ ló ṣe máa bá a pè é. Tó bá ti sọ wípé ẹ̀kú fọ́ ni ayé abá ẹ̀ fọ́ mọ́lẹ̀ kí gbogbo ẹ̀ já dànù báṣabàṣa kò káyé. Tá bá dẹ̀ ń bá yín sọ ẹ máa wá àrùn kìíní torí pé ẹ máa padà parun. Torí pé ẹ máa padà parun. Àwọn mùsùlùmí gbogbo wọn àtàwọn Fúlàní tó bá ti rí wípé ọjà ẹ̀sìn ti fẹ́ ṣẹlẹ̀ nínú ilẹ̀ Yorùbá àwọn Fúlàní yẹn á wá fi ẹnu sí wọ́n á wá máa ṣúlé wọ́n á máa tọ̀ sí kí gbogbo ẹ̀ lè máa fẹjú sí dáadáa. Tí Chief Imam Ògbómọ̀ṣọ́ yẹn tó bá lóun fẹ́ lọ kógun ja Gandhi àwọn Fúlàní ló máa kúnnú ààfin wọ́n á pa. Ẹ máa rò wípé Yorùbá ló kọjú sí ìjà tí Yorùbá ló ń para wọn torí ẹ̀sìn mùsùlùmí àwọn mùsùlùmí Yorùbá ìwà làwọn pọ̀jù irọ́ ni. Àwọn Fúlàní máa sásá bẹ́ẹ̀ kí ní tà ń sọ yìí wọ́n á pa wọ́n ṣe ń pa gúgúrú lọ́ máa pa gúngùn wọ́n á pa jágbajàgba sí ẹ̀jẹ̀ á ṣàn. Ṣe bẹ́ẹ̀ lórí yín ò pè ní. Ìgbà tẹ́ ẹ ti fi ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ti fi síwájú tẹ́ ti fi ṣègbè kí lẹ expect? Torí kò tí ì yé mi. Kí lẹ expect? Ẹ ti fi ṣègbè kí lẹ expect? Ẹ fún lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́. Ó tún jáde Gandhi ó tún ṣí orí sílẹ̀ ni. Òun rèé kò lẹ́kọ̀ọ́ bó ti wù kó mọ. Òun rèé àbọ̀ nǹkan rèé kò sí gbẹ́rẹ́ ní àtàrí Gandhi àbọ̀ nǹkan nìyí. Àbọ̀ nǹkan nìyí. Tó fi mọ́ Ọ̀jájá mo lè kásẹ̀tì yín Ọ̀jájá níbi tó ti ń jẹun níbi tó máa rẹ́rìn àtúnṣe bá. Wọ́n máa rí Ọ̀jájá ń wo ayé wọ́n máa dà lọ́wọ́ ni rí ìyẹn bá wí ṣùgbọ́n tá a bá bọ́ síta tá a bá sọ pé ọjà bó ṣe ṣe ìyẹn dá ọmọ orí wọn kọ́ ò bẹ̀rù orí ẹ odindi ọba ta ló sọ wọ́n dodindi. Èmi ò tí ì mọ̀ mi ò mọ nǹkan tó sọ wọ́n dodindi nǹkan tó jẹ́ kán jẹ́ odindi. Mi ò tí ì mọ̀ ṣé nítorí wípé wọ́n bá ìwé wọn hìn ló ṣe jẹ́ odindi àbí nítorí àwọn owó tó ń fún yín lóṣooṣù owó mẹ́numọ́ owó gbà owó ìwọ ló jẹ́ kí n débẹ̀ owó ṣeun àná òun ló fi jẹ́ odindi. Torí kò tí ì yé mi n ta wá ń pè lọ́ba lọ́tẹ̀ yìí lásìkò tiwa yìí náà kò yé mi n ta ń pè lọ́ba. Rọ́bà tó ń jẹ ní Adékúnlé village àbí kí ló ń pè màmí Tóyìn Mọ̀dí ẹ ṣeun kò ní tán láṣẹ Èdùmàrè. Ọba tó ń jẹ l'Amẹ́ríkà yìí ẹ jọ kí lorúkọ Adéyẹmí village àbí kí ló ń porúkọ Amẹ́ríkà odindi ìlú ní Yorùbá níbẹ̀. Máa yẹn mo rí fídíò kan ó fẹ́ mu omi báyìí ó kọ́kọ́ fi bí àwọn ọba Bìní yẹn ni
kọ́kọ́ fi kíní ìyàwó ẹ̀ bá fi kíní bu ẹnu báyìí l'Amẹ́ríkà o lọ́ba Yorùbá yìí ó ṣe wá mú mi yẹn Ọ̀yọ́túnjí village bàbá Báyọ̀mí ọpọlọ yín ò ní dorí kodò ìyá Tóyìn Mọ̀dí ẹ máa rí ṣe láṣẹ Èdùmàrè ìyá mi unique àbí bàbá ẹ ṣeun ìyàwó ẹ̀ ó kọ́kọ́ fi ọwọ́ àbí bí handkerchief ní o bí abẹ̀bẹ̀ ní o ó fi bò báyìí ó dẹ̀ mú mi yẹn gbogbo bó ṣe ń sọ̀rọ̀ ẹ lè sọ pé sẹ́ẹ̀tì eyín ẹ̀ rè gbogbo yín láti mọ bí tẹ́ ẹ kù sí rádaràda lè ń ṣe bí ọbẹ̀ ọlọ́kà gbogbo ìtẹ́ ṣe léra yín títí tì rè ẹ wá ní ká má yọ̀bẹ tì í aṣáyín ní ṣàwèrè pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa yìí bí tá a máa jókòó sí ni a máa sọ sí i tẹ́yìn náà tó bá ká yín níṣan àwọn afọbajẹ tọpọlọ wọn bá pé àwọn náà wá bó ṣe máa ṣàtúnṣe sí ẹ máa sọ pé ọ̀rọ̀ ẹnìkan tẹ̀ ń sọ pé kó dẹ́kun ọ̀rọ̀ àlùfàǹṣá sọ sọ́ba pé ìmáàmù ń sọ̀rọ̀ àlùfàǹṣá ẹ jọ torí Ọlọ́run ìwà àlùfàǹṣá kọ́ ni àtẹ̀yìn àtàwọn ọba yẹn ń wù. àbí ìwà àlùfàǹṣá kọ́ nìyẹn bí àpèrè wa bó ṣe wà sacred tó bí ìrùkẹ̀rẹ̀ wa bó ṣe wà sacred tó adé orí ọba bó ṣe wà sacred tó ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ bá mi ọ́dà adé lórí Amazon kẹ̀ èmi gan fẹ́ jọ ọba kẹ̀ Ọlọ́run mo rí adé kan lórí Amazon mi ìkànnì 300 tí ń fi ṣòfò ni 300 euro ni wọ́n ń tà ẹjọ́ ẹni tó bá mọ ibi tí wọ́n ti ń ta adé 50 euro kọjọ kan bá mi send ẹ̀ máa fowó mi ra yẹn tí ò bá wá sí yẹn a lè dáwó jọ káfíra oní 300 euro ni èmi náà dẹ̀ fẹ́ jọba kẹ kí wá rẹ́ni tó máa bú mi tó máa sọ pé mi ò jẹ́ ọba ẹ̀bà ni mo jẹ́ ọba yẹn wá ń wù mí jẹ lẹ́nujọ́ mẹ́ta yìí Ọlọ́run mo sọ fún màámi Sunshine mo ní ọba tí mò ń wò yìí mo ní èmi náà fẹ́ jẹ́ mi Sunshine ní àbádélé ló fẹ́ jẹ ní wọ́n sì kọ́ rò pé mo ṣe mo ní rárá ọba gidi ni tí mi náà máa dá dé báyìí tí máa mú lẹ̀kẹ̀ èlò ló ń ta àrùkẹ̀rẹ̀ tí máa fi wá gbogbo ẹ̀ sọ́rùn ọba dénú mo ti pè yá àgbà mi gbogbo àwọn ilẹ̀kẹ̀ ayé àtijọ́ yẹn kọ́ bá mi kó wọ́n ló wà nígbà bá máa fi jókòó síbi tí mo dé kíní inú ìsìn tẹ́ ẹ̀rọ ojú mi tí gbogbo ẹ̀ ṣe wíníwíní jíwúní tẹ́ ẹ̀ ní ṣe kábíyèsí fọba kò tí ì yé mi ibi tí mo ti lọ pè bí ìyẹn fìyẹn lẹ̀ àbí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kọ́ nìyẹn torí kò tí ì yé mi ò mọrú ètùtù àtẹbọ tẹ́ ẹ̀ ń rú fún wọn nínú pèbí kò sí pèbí tẹ́ ẹ̀ mú wọn lọ ju wípé kẹ́ rúbọ àti ètùtù pé kí nǹkan kan má ṣe wọ́n torí ẹ̀ ti mọ̀ pé òfu ọjọ́ kejì ọjà lẹ gbé síbẹ̀ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wọn nìyẹn tó bá porí ọba kó má jẹ tó bá ṣe kíní kan ẹ̀sìn gbẹ́rẹ́ fún wọn kó má lè pè wọ́n lápèpa kí wọ́n má bàa rán sódà táwọn tó fẹ́ kí ìlú dáa kí gbogbo wọn bá ń gbìyànjú ẹ̀ lè máa mú ìgbìyànjú wọn wá sófo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe sí wọn lára nìyẹn protect wọn ìjọ tí ìbọn Fúlàní bá dẹ̀ bà wọ́n ìyẹn máa wọlé straight ni torí gbogbo ohun tẹ́ ẹ ṣe fún wọn láyé yìí kò tó ìbọn Fúlàní mi ò rírú àgbákò oògùn tẹ́ ẹ ń ṣe kiri mi ò rírú àgbákò oògùn tẹ́ ẹ ń ṣe kiri débi wípé ọba tí wọ́n pa tí àwọn Fúlàní fi ìbọn já ìfun wọn ní last year gan àṣeyá last year ń bo yí èyí náà ni wọ́n lé ní 5 èmi ò mọ bí tẹ́ ẹ ti ń ṣoògùn tiyín èmi ò mọ bí tẹ́ ẹ ti ń ṣe tiyín níbi tẹ́ ẹ ń ṣe tiyín dé kò ran ìbọn Fúlàní níbi tá àgbákò ti dé bá yín dé torí kò tí ì yé èmi láàrin ọdún yìí lásán láàrin ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì ọba 5 kú tá bá wá ń sọ ẹ̀ pé kán má sọ tá bá wí ẹ̀ pé ká má wí bẹ́ẹ̀ ṣe máa sá oògùn
lẹ máa wá. Èmi ò mọ ohun tẹ́ ń pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Èmi ò tí ì rí, mi ò rágbára, mi ò rọ́ba, mi ò rí jòyè, mi ò rí kankan. Gbogbo yín mo wá yín, mi ò rí yín. Mi ò tí ì rí. Ara wa nìkan lẹ ti lágbára. Ọ̀dọ̀ wa nìkan lẹ máa sa oògùn burúkú sí. Tó bá ti bá yín sòdodo ọ̀rọ̀ lórí social media yín ní tẹ́ máa àwọn ọmọ yín tẹ́ máa fi nǹkan burúkú kàn tó máa kú pin bí iná alẹ́ lẹ máa wá tó máa lọ ṣàṣìṣe tó máa fi mú wọn sọ́gbà ẹ̀wọ̀n táwọn ò ní bọ́m̀bẹ̀ láyé wọn. Òun lẹ máa wá. Ẹni a lè mú là ń lẹ̀ dì í mú. Ṣùgbọ́n tí àwọn ọba tẹ́ ń fi gbogbo agbára yín, gbogbo ìlàkàkà yín dáàbòbò tó bá ti fèsì Fúlàní báyìí, àpagbé ni, àpafọ̀nfọ̀n ni. Wọ́n máa pa wọ́n tiyè ni wọ́n á pa wọ́n bí ẹni pa eṣinṣin ni. Bí tójú òtì yín dé ti yín òdo kò ká agbára Fúlàní. Ẹ máa mú fake person, ẹ máa fi jọba ẹ̀dẹ̀ máa dúró tì báyìí pé gbogbo àwọn aráàlú ò lè rí nǹkan kan ṣe sí ẹ̀yin ẹlẹ́wà. Ẹ máa dúró tì lẹ́yìn bíi kéènì. Ẹ jẹ́ kí ọba yẹn kó kọjú Fúlàní lásán. Wọn tí ní yìnbọn lu wèrèwèrè ti kú lẹ̀lẹ̀. Èrè wá ti kíní yìí o. Wá ti fíríjì tó sílẹ̀ àbó òní tì mọ́ ni. Ṣé ò gbọ́ mi ni? Èrè. Not ti fíríjì. Kò tí ì ní rí Fúlàní sójú, ó ti kú sílẹ̀ ilẹ̀, ó ti gbogbo ìfun ọba ti wà ní títì. Wọ́n ti já ìfun ọba jálajàla, wọ́n tún máa wọ́ òkú ọba ńlẹ̀ níta, òkú ọba tún máa jẹ mọ́lẹ̀. Wọ́n tún gbé òkú ọba sórí social media, bó ṣe pa o, wọ́n ti já dànù, wọ́n já gbogbo ẹsẹ̀, gbogbo ìfun tààrẹ o. Ẹ̀yin aláìní tìjú, ará Galatia, aláìní rònú òpònú èèyàn. Ibi tó yẹ kẹ́ ẹ ṣagbára sí àníri ń bẹ̀. Ibi tó yẹ kẹ́ ẹ ṣe kánkán sí àníri yín ń bẹ̀. Ẹ̀yin ọ̀lẹ, olè ọ̀fọ́n, abìkan òkú lábẹ́. Kò sí ń tẹ́ ẹ lè dáṣe lẹ́yìn kẹ́ dàlúrú, kẹ́ bàlújẹ́, kẹ́ bá gbogbo ẹ̀. Gbogbo táwọn baba ńlá wa fi ilẹ̀, gbogbo ìlànà yẹn kẹ́ dorí ẹ̀ kodò kí gbogbo ẹ̀ polúkúmuṣu. Ibi tí agbára yín mọ nìyẹn. Tó bá ti dọ́dọ̀ Fúlàní tí yín ti ta, wọ́n máa pa yín nífọ̀nàfọ̀ṣù ní àtẹ̀yìn àtàwọn ọba òṣì tẹ́ ń gbé sórí yìí. Báwa bá sọ, ẹ̀yin lẹ máa lágbára, ẹ máa rí nǹkan kan tẹ́ fẹ́ fi ṣe ààrẹ ọmọdọ́mọ yín. Tẹ́lẹ̀ máa ṣe wọn pa táyé wọn ò ní bọ́m̀bẹ̀ mọ́. Ṣé bóun rèé? Ìmáàmù Ògbómọ̀ṣọ́, kí ló dé tẹ́ ẹ̀ ti fi pa láti ìjọ ọjọ́ yìí? Kí ló dé tẹ́ ẹ̀ kàn bá yí ẹ̀jẹ̀ ká yí ẹ̀rún kó máa bọ́ síta báyìí ká má lè rí mọ́ ní títì? Ojoojúmọ́ ló ń bọ́ síta lórí social media, ló ń release fídíò. Ojoojúmọ́ bàbá máa ní ọmọdé burúkú, owó ojú yẹ̀yìn, owó òjọ́kọ́lọ́. Òkè ẹ kó ṣì lọ, ẹ padà lọ. Òjọ́kọ́lọ́ rúwéré ń pa ni. Ṣé bó ṣe wà yẹn ó máa pẹ́ láyé? Torí pé nǹkan tó wà lọ́wọ́ yín náà ló wà lọ́wọ́ ẹjọ́ ń jà ni, tí òyìn jọ gé fọ́ babaláwo sí babaláwo ní, oníṣègùn sí oníṣègùn ní. Tó wà lọ́wọ́ ṣífì máa mú Ògbómọ̀ṣọ́ gan kò sí lọ́wọ́ yín. Lóògùn burúkú, oògùn tó ń gbógun mi tó wà lọ́wọ́ bọ̀bọ̀ yẹn. Àwọn nǹkan rẹ̀ ní tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ojú ti yín lọ. Kí lè ṣe sí? Kí lè fẹ́ ṣe fún? Àfi tóun gan bá máa fi yín pata. Àbí kóun gan fi yín pa. Kí lè fẹ́ sà tóun ò mọ̀? Ṣé ẹ̀bẹ́ yìí náà lẹ́ ń gbé fún wọn? Ṣé ẹ ti rí? Ẹ lè má mọ̀ báwa ṣe máa ń ṣe àwọn. Àbẹ́yìn kọ́ lẹ gbélé lọ́wọ́. Ẹ̀yin yìí náà ni ẹ sì ṣe ń gbélé wọn lọ́wọ́ dọ̀la. Wọ́n á máa fọwọ́ rìn yín lójú, wọ́n á fi gí bọ̀ ọ́, wọ́n á yọ ojú yín sílẹ̀ ńlẹ̀, wọ́n á pa á mọ́ yẹ̀pẹ̀. Odindi agbárí yín báyìí wọ́n á fi scrape yẹn lẹ̀.
kankan ò ní tẹ́ bá máa ẹ máa lẹ̀dí mọ́ wa o àwa tá à ń sọ̀rọ̀ lórí social media ní kẹ́ máa lẹ̀dí mọ́. àwa tá à ń sọ̀rọ̀ lórí social media ní kẹ́ máa lẹ̀dí mọ́. mo sọ̀rọ̀ Ìbàdàn ta ìsọ̀rọ̀ Ìbàdàn wọ́n bẹ̀rẹ̀ sí ẹ fẹ́ try ẹ̀ ní kí ló dé lórí èmi yìí nìkan náà mélòó lára mi ẹ fẹ́ bà ayé ìyá yín jẹ́ ni mélòó lára mi mo wá pa mo ṣe kí ni mo bá yín dé ti Ìbàdàn yẹn mo bá yín dé sí kúlà ẹ̀yẹn jẹ́ kí olókùnrùn kó ṣe pẹ́kẹ́ lẹ́nìí bí mi ní dákàrà ẹ̀yẹn jẹ́ kó ṣe pẹ́ kí n gbọ́ kú ẹ̀ lẹ́nìí tí mi ìbá dé àkàrà yẹn níjọ́ yẹn máa dín níjọ́ kejì máa jẹ́ tí nǹkan kan ò ní ti di ẹ̀yọ́ orí wa lè ti fẹ́ lágbára ara wa ní egungun yín máa ń le ó máa le bí takú ara pa ni tó bá ń bá yín sọ èmi gbọ́ ẹ̀yẹn jẹ́ kó dún pin màá dín àkàrà màá jẹ́ kò ní hun mí bóyá gàrí ni màá fi mu kó tiẹ̀ kú sí àsìkò sọ́mà yìí ẹ̀yin olórí burúkú ìkàṣì téèyàn bá ń bá yín sòdodo ọ̀rọ̀ tó yẹ kẹ́ mú òdodo ọ̀rọ̀ ọ̀bẹ kẹ́ mú gbọ́ kẹ́ wá tún ṣe sílé ayé yín ẹ máa lé fòrò kọ̀ọ̀kan ni ẹ máa lé fòrò kọ̀ọ̀kan ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ máa lé fòrò kọ̀ọ̀kan ni ẹ wà lórí social media ẹ tún try yìí ẹ máa ṣe bọ̀ ẹ bá àwọn alálẹ̀ ń bẹ̀ ṣó ti yé yín èmi rèé o 20 ọdún lè ní gbọ̀n òkè gbọ̀n 100 ọdún lè ní gbọ̀n òkè mo sọ fún yín pé mo máa pé 90 kí n tó lọ mi ìwà lè sọ bóyá ọdún tí máa pé 91 ni máa lọ àbọ̀dún tí máa pé 90 gangan but that 90 I must chop am mi ń sọ̀rọ̀ pé nítorí pé mo fẹ́ pẹ́ láyé nítorí wípé destiny mi ni láti pẹ́ láyé ṣó ti yé yín níbẹ̀ kò sí nǹkan tó wà ní ayé yìí náà tó múnú èèyàn dùn lọ títí bẹ́ẹ̀ yẹn kò tí ì yé yín bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n tó bá sọ pé nítorí pé ẹ̀yin fẹ́ kí n kú yẹn kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo máa kòyó nìyín mo sọ fún yẹn lọ wá túmọ̀ ọ̀rọ̀ yẹn ẹ lọ bá ẹni tó gbédè ìta ló kó bá yín ṣáyàn ògùfọ̀ mo máa kòyó nìyín ó máa sún yín ọ̀pọ̀lọpọ̀ yín mo máa wà láyé ẹ máa kú pípípípípí màá dẹ̀ máa jàkàrà yín lọ ní bá ti wá darúgbó tí mo bá ti dàgbà tí mo bá dé àgbà ńlẹ̀ tí mo pé 90 yẹn ẹlòmíì lè dín àkàrà mi màá tún wá kó mi fara sí kó ta yẹ màá wá jẹ ń bẹ̀ kò ní rí nígbà tí n bá wá jẹ ṣó ti yé yín èmi ò rí sọ jù báyìí lọ orúkọ tèmi ò yí padà orúkọ tèmi òun ni Òṣàtọ́lá Abímbọ́lá ọmọ wọn nílùú Ìpẹ̀rù. I love you ẹlẹ́ṣẹ̀ wọn kò ní sọ́ńbẹ̀ láṣẹ Èdùmàrè àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà àgbo yóò ní gbẹ o. Ẹ ṣeun bàbá àbáyọ. Ẹ look cute gan-an nígbà mítìnì àwọn àwùjọ yẹn mo ní àṣẹ bàbá àbáyọ ló ti rí báyìí ẹ̀dùn gan-an àwọn ọmọ mi ń gbádùn. Love you too màámi Tóyìn. Ẹni èmi lẹ́kọ̀ọ́kùnrin ní irun lórí ṣá ẹ mọ̀ pé mo ti ń sọ tipẹ́tipẹ́ ọkọ mi náà dẹ̀ ní irun lórí so I appreciate anybody tó bá ní irun lórí. ọmọ wa ò ní yàn kú aya wa ò ní yàn kú.
Èrìwòyà àyàgbò àyàtọ̀ èrìwòyà. Best music mi lélẹ́yìí o. Ṣẹ́kọ̀ mi kí n ṣètò kúlé díẹ̀ Adígbá fún kíẹ̀lì jùlọ àti ọmọdé adìrí. Ibi ẹ̀lù. Owó táwọn wá ẹ̀lù jù ló wà. Ó yá máa jó ní ìparí. Ire gbogbo táwọn wá ẹ̀lù jù ló wà. Ibi ẹ̀lù. Àfọmọ́ yọ ká. Basta. Àfọmọ́ yọ lè fa. Méjì ló mọ oúnjẹ. Ó yá máa jó. Àfọmọ́ yọ lè fa. Orí pátí kúrò ní ọ̀yọ́ o. Ẹ̀rí àgbọ̀ mi. Má bọ̀. Ébà orí pátí kúrò ní ọ̀yọ́. Ayọ̀ ó ti fẹ́ bọ̀ o. Mo bá jẹ́ ká ṣe eré fa. Ọ̀gá mi fa nìyí ọ̀ṣẹ́ àwòkọ. Ṣé bá rí àpẹ̀tẹ̀ bí ọmọ mi àpẹ̀tẹ̀ bí mi o tẹ́lá bó ṣe fún ọmọ tó ṣan. Aya ọ̀hún nìyẹn. Gbogbo tí kì í ṣe porin máa rí máa kọ o. Tí kì í ṣe porin máa rí máa kọ o. Má kọ ọkùnrin lẹ́yìn. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jinlẹ̀ kò lè. Aya wa ni o, aya ọ̀run nìlẹ̀. Ébà adúrú ọmọ yìí kéde wàá lọ gbé fọlọ́sù kà. Irú nọ́ọ̀sì wo nìyẹn? Ayọ̀ ọmọ ẹgbẹ́ máa wo onídọ̀tí lọmọ òdídé. Kò máa sẹ́ni méjì tó ń jẹ. Bàbá Dámiláre ẹ ti mísì o, ẹ máa padà lọ wò ó. Love you all. Mi ò rí sọ jù báyìí lọ, ẹ ṣeun. Títí di ọjọ́ mi ta ó tún fi pàdé. Orúkọ tèmi náà kò yí padà bóyá ti sọ́lẹ̀ nǹkan Ìṣàtọ́lá Bímbọ́lá mọ́ wọn nílùú Ìpẹ̀rù. Love you all. Bye.